gbádégún wọ́n tún lè pàdé ògún mọ́ wọ́n pòlè kó ajá wọ́n polóko kó àmú ènìyàn lẹ́rí ẹ̀ àwọn ló máa ń gbádégún wọ́n tún pàdé ògún mọ́ àwa ara wa náà ni o àwa ara wa náà ni. Mọ́mí ńkọ́? Akọjọ́ kọ̀ lọ fún mi. Látàárọ̀. Kí ni ṣe ọ́? Bí báyìí. Kí ni ṣe ọ́ bẹ̀? Ibi tí mo gbégi yẹn sí, ọwọ́ ẹ̀yìn. ENIYAN. Pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́. Adúrú igi. Bàbá rẹ̀ ńkọ́? Wọ́n yà lọ́nà, wọ́n sọ pé àwọn fẹ́ dọ́dọ̀ rẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ tí ẹ rí. Akọ ajá abirin ò sí lẹ́sẹ̀. Kí ni ọ̀hún? Nígbà tẹ́yìn méjì ló oko, ìwọ nìkan ló wá dá ń bọ̀ nílé. Ìbó sí kí ni? Wo èmi ti sóúnjẹ kalẹ̀ o. Sọ wọnú ilé kó wá jẹun àbí ó dúró de bàbá rẹ̀ kí bàbá rẹ̀ dé kó tó jẹun. Mo ò dúró dé wọn nítorí pé ebi ń pa mí gidi gan ni. Ó yá wọnú ilé. Pẹ̀lẹ́ dákun, pẹ̀lẹ́ ọkọ mi. Kí wọ́n bá ọmọ gbogbo ẹ̀yìn rẹ̀. Pẹ̀lẹ́ sọ́gbọ́. Pẹ̀lẹ́ ọkọ mi. Ọkọ mi. Bó wà ní? Ọ̀bọ̀ yìí ó dùn. Sọ ṣẹ̀ṣẹ̀ mọ́ ń jẹ́ ni. Ṣé ẹ lè fún mi lómi ọbẹ̀ sí báyìí? Ọbẹ̀ ló sì pọ̀ ń bẹ̀ yìí. Bó bá ń tán, bóyá kí n bọ̀ bù mí. Ṣọgbọ́n, Àkànjí o. Bó bá ti lè jẹun tán, dákun wá lọ pọn mi o. Kò sómi kankan lé bó tilẹ̀ ń kó mọ́ o. Ṣọgbọ́n. Mo ti rí tẹ́lẹ̀ pé kò sómi lé. Màá sáré lọ pọn sígbàgbé. Ẹ lé. Bàbá mi. Àkànjí, kí ló ṣe ọ́ wá dúró dè mí rárá? Dúró dè ní. Ìwọ̀n tẹ̀ ẹ́ ṣe pé ọmọ tí ojú wa jọ rí lóko. Máa jọ ń fojú winá ebi bọ̀ ni. Àmọ́ igi tèmi ṣe yẹn pọ̀. Ti ń ṣe pínu igi tó gé pọ̀. Ṣé n pẹ́ ṣe sódà? Kí mo ṣe? Ẹ̀yin méjì jìjọ lọ sóko, ẹ wá dá fọmọ nìkan lẹ́ẹ̀kọ́ máa bọ̀ nílé. Ṣé òun yùn dá? Sọ́járòbó ni. Ọjáròbó ni kí ni? Ṣó ń gbà tó wá dá wa lé sọ́sìnà? Sọ́sìnà. Ibi tó o bá fẹ́ sọ̀rọ̀ sí ni o sọ̀rọ̀ sí. Mo fẹ́ sọ̀rọ̀ sí. Akọ ajá abirin ò sí lẹ́sẹ̀. Àmbẹ̀ lára ẹ̀ mo ti lọ sí nǹkan mi lójú ẹ̀. Ẹ ṣe. Mo bí wo sá lọ́ọ̀rẹ́ bá mi gbé ọkà mi tí wàá ká sí mọ́. Irọ́ tó ń wí náà nù. Gbogbo tá à ń bá kiri kó lè dá kò sí tọ́kàn wọ́n mẹ́. Kó lè dá ní kí ni. Ọba kò jẹ̀mí akọ wá sí mọ́ làmọ́ kínní. Ẹ̀bà ni mo jẹ báyìí. Ẹ̀bà ni. Wo bá ń gbọ́ kàtí mi ọkà lèmi ò jẹun ìjẹba. Èmi ọmọ sọ́wọ́ ló ní ọbọ̀ ọ̀tẹ̀bà. Ìṣòro. Ọ̀tí ẹ̀ ní bá mi ẹ̀jẹ̀já. Bá mi ẹ̀jẹ̀já o. Ẹja méjì lọ fún mi, mo mọ̀ ẹ́ kí wọ́n lè fún yín 4 àbí 5 bẹ́ẹ̀. Ọjọ́ abájẹ kòkòrò 10 gbogbo ẹ̀ náà ni ó sarajọ ní òfin jó irin lọ. A máa jẹ́rú àwọn ni. Ọ̀rẹ́ mi. Ẹ̀yin ọ̀rẹ́ mi. Kí ló dé? Ẹsẹ̀ Adam dúró ń bí látàárọ̀. Èyí ti jẹ́. Má bínú ọ̀rẹ́ mi. Mo bẹ̀ ẹ́. Kúkú ṣe bí mi. Ẹ̀wọ̀n máa fi kí mẹ́tì àkólí bẹ̀yìn. Kéye má bá ti wáyà pè mí fi dájọ́ jáde. Ìgbà mi àti èmi ìdí ní ti mi jáde o. Ẹ máa fẹ́ ọ̀nì gbà. Ọ̀nì gbà kẹ́ ó sún mi jàre. Ọ̀sọ̀ mi dà ọmọdé kékeré ò jẹ́ fọkẹ́ kí mi àjáde bẹ́yìn ẹnu kan gbọ́dọ̀ gélé mi kò dé.
Mo ṣe pé oníbòmí tó ń lọ náà jọ̀dọ̀ Àkànjí lọ. Ìwọ ọmọ dáadáa èdè ìdárúkọ Àkànjí. Dábọ̀jọ́ jàre. Ọjọ́ ìyá mi rẹ̀ bá mú ọ. Ẹ̀yìnkùlé ọwọ́ báyìí láì bẹ ọ̀run ẹ̀ bọ́lẹ̀. Wàá wéran àbí? Èmi kọ́ ni wọ́n wí. Ògiri létí. Sọ̀rọ̀ páwọn ará agbolé ò mọ rí yín bá ṣe jọ́ tẹ̀léra yín. Ògiri náà ní yóò létí. Má bínú. Wọ́n ògiri náà ní yóò létí. Má bínú. Bẹ́ẹ̀ ká tò. Ìyàwó bá fún ra ẹ. Gbé ká wé òun, gbé ká tò. Ṣé mo ti gbọ́? Má bínú. O ti bínú. Dira ẹ mú. Má bínú ọkọ mi. Dábọ̀jọ́ jàre. Kò ṣẹlẹ̀. Làbákẹ́. Kò ṣẹlẹ̀. Èsì máa ní sùúrù. Làbákẹ́ máa ṣe sùúrù. Dábọ̀. Mo ṣe sùúrù ọ̀rọ̀ wa àti Àkànjí. Ọ̀rọ̀ yìí méjèèjì. Ọ̀rọ̀ yìí kò yé mi o. Kùdìyẹ ti ayé. Fọ̀ràn mi Dábọ̀ kùdìyẹ ti ayé. Ó sì á ṣe sùúrù. Ṣe sùúrù Làbákẹ́. Ó dàbẹ̀rẹ̀ fọ ọ̀tá mi bá rìn yìí mi pé ọ̀rẹ́. Ṣé ọ̀tá mi wẹ̀yẹn rè? Torí èyí mi. Bó ṣe wá rẹwà tó. Àkànjí kan náà. Tá a jọ mọ̀. Àkànjí ń sí ọ. Ẹ wo ẹ ṣáà ní sùúrù. Ẹ má ṣe sùúrù. Ní sùúrù ẹ̀yẹn gángan òun tẹ ní sùúrù. Àkànjí kò pèsè yín. Èyí mi Àkànjí. Sọ́nà mi. Àkànjí. Àní kò ṣe sùúrù. Sọ́nà mi ni. Ibo tó dúró ìdólíkálukú rẹ̀ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Mi ṣọ̀rẹ́ mọ́. Mi ṣọ̀rẹ́ mọ́. Àwa náà sọ̀rẹ́ mọ́. Mú yọ̀ǹda. Àti kí wá ni wọ́n rí bí wa papọ̀ ní sájọ wálé ayé ni. Ṣáà ti sùúrù sí. Wọ́n ló mọ̀ ṣe bí kinní. lè tó wọ bla bla kí ṣé kò ní pé o ti join ẹgbẹ́ òkùnkùn school. Rárá o kò possible now. You can trust me now. No, trust ẹ̀yàn wọ̀nyí o. No, trust me now. Trust me. Owó tí mo béèrè ń gbà yẹn kan náà. Mami. Àmàlẹ́ wú lọ́sàn-án ẹni ẹ wá wò wá àbí ẹ kújọ́ mẹ́ta ṣé dáadáa ni. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé mi pé mi náà kì í fọ̀rọ̀ yín ṣeré tẹ́ bá ti wá rí mi ni ó yẹ kẹ́ ti mọ̀ pé iṣẹ́ ni ẹ má bínú. Iṣẹ́ ò yẹ kó pààyà ẹ̀ tì. Kò possible mo lè pààyà mi ti láéláé. Wọ́n ti ẹ̀ ń gbìyànjú ó ṣàyànjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyàwó ẹ̀ ń kọ́ àárò nǹkó tiẹ̀ wá wò wá bá tún pè lórí aago kò tún nígbà aago mi ò rí irú ẹ̀ rí àbí kò mọ̀ pé ìyá ọkọ òun ni mí ni. Màámi ẹ má bínú sọmọ yín iṣẹ́ tòun náà jẹ́ kí ọwọ́ ẹ̀ kún ni o ṣe ti rí ìgbà míì tí bá pè kò lè pè kọ́ mi. As a matter of fact tó bá ṣẹ̀ṣẹ̀ dé lálẹ́ ló ṣẹ̀ṣẹ̀ máa sọ pé babe ó pè mí láàárọ̀ ó ṣe gbá màá kàn máa wí pé mo ṣá countless time mo máa ń dáná fún ara mi. Àyẹn ò dáa ẹbí wo ìwọ lọ́kọ ìyàwó láti ṣojúṣe ẹnu ilé ni kí ni kókó pé. Èmi tẹ kọ. Ẹ̀gbọ́n ẹlẹ́gbọ̀n àgbà ṣe wà pa ọ. Ṣé ọ̀nà ti kúrò níbi iṣẹ́ ni. Ọ̀rẹ́ ra ni o kọ́lọ́dà kan ṣàánú ni ojú ọjọ́ ló sún gẹ̀rúgẹ̀rú gbogbo ẹ̀ fẹ́ dàrú mọ́ mi lọ́wọ́ mo ọ̀dà oúnjẹ ni wọ́n sì dìlíbà oúnjẹ mi mo ṣe ní kí n sáré kó jẹun tí mo jẹun tán báyìí lórun burúkú ìbá dé mo sì mọ́ra mi kó ló ẹ̀mọ́ tó fi ra rẹ̀ ṣẹ̀sín torí last time mo ti trend kọjá mo lanú lẹ̀bi ẹsẹ̀ ẹran báyìí ni nígbà mo jẹun tán láàrin 2 minutes mo ń ṣe gbé mi lọ́nu o gbogbo àwọn tó wà ládùúgbò bó ṣe mú fóònù wọn jáde nù wọ́n ti yà mí jọ tẹ́ bá rí mo ṣe sẹ́nu sùúrùtì báyìí ni nígbà tẹ́ ẹran bá gbé mọ́ngòrò ní mo trend status àwọn èèyàn nígbà mo ṣáàjì mo discover pé wọ́n ti bà yí ọ̀tá mi jẹ́ wọ́n ti fọ̀tá mi ṣẹ̀sín TikTok kan gbé notification ara mi wá ni mo ṣe ń harun ìgbà wo gangan ni mo sùn lọ lórí pé mo jó fún lójú ìgbà wo gangan mo sùn lọ máa pé kó tó di pé ẹ̀sìn mi ọ̀pọ̀ ń ta kí n kúkú wá ṣẹ̀sìn nínú ilé nọ́mà tí n bá sì ti rẹ̀ ju tán máa padà sí ṣọ́ọ̀bù. So mo kúrò níbi iṣẹ́ kò pé 1 hour àwọn náà ti kúrò ó ń rò pé kí n tètè kúrò kí wọ́n náà lè máa bọ̀ nílé right. Olórí fọ́ọ̀hún olóhùn wá ń sùn òun lanú lẹ̀ ó ní kó má di pé òun máa bára òun lórí status àwọn èèyàn lòun ṣe ní kó òun wálé. Ṣèbádẹ́ panudé màámi. láì ṣe pàpàǹjọ létí abúlé ṣé téèyàn bá ti sùn èèyàn máa ti ń ṣe mọ́ni ní Yorùbá tí wọ́n ń dá sáà ó kú ló sùn ó jí lọ gbọ̀pẹ́ ìgbà téèyàn ti sùn báyìí bí ìgbà téèyàn ti kú ni ò lè kọ̀ǹtú ara rẹ̀ mọ́ ṣé màá lanú lẹ̀ lójú ọmọ àmọ́ sọ̀rọ̀ àmì gbogbo tó fẹ́ panudé Ọlọ́run mọ̀ sí yẹn ní 2 in 1. Ẹ̀yin bọ̀ kí ló tẹ̀ ṣe máa kúrò bí iṣẹ́ ń tà mí tó bá jẹ́ iṣẹ́ tí ń ṣe máa kúrò ń tà mí. Gbẹ́nu ẹ sọ́hùn. Orí ẹ̀ dàrú sá èrí ẹ̀ dàrú sá màá sọ ní ẹjọ́. Ẹni sọ̀rọ̀ mo ti ń bá wí. Àwọn ọmọ yìí gan tábà ti ń ga tó yàn gan wàhálà máa ń ṣẹlẹ̀ ó dàgbé deadlock ẹni ń tì ọ́ deadlock ní ń tì ọ́ àbí
So ṣe lẹ́dọ̀ tó lọ kí dúbẹ̀ àbórí ẹ̀ dàrú mọ́ tilẹ̀ ṣé kí lọ mú bá certificate rẹ wá kó o lè mọ iye ọdún tí mo gbà lọ́wọ́ rẹ. Kí ló dé tó ń gọ rẹ̀ báyìí ṣé o mọ ọjọ́ orí ẹ̀ ló fi ń lọ ẹ̀ṣẹ̀ fẹ́ lọ mú certificate ìyẹn ló máa sọjú orí ẹ̀ tó fi jù lọ. kí ni ìgbà tó wá ranjú mọ́ ọkọ tó bá ranjú mọ́ màá ranjú mọ́ ẹ. ẹ fẹ́ máa fojú kọ̀yà. ènìyàn lẹ́rí ẹ̀ àwọn ló máa ń gbádégún má tún gbádógún mọ́ àwa ara wa náà ni o àwa ara wa náà ni. Kí ni tí ń ṣẹlẹ̀ gan-an? Èmi kò rí kó sun rẹ èmi ìfẹ́ rẹ èmi ìmúlẹ̀ rẹ ọwọ́ ń bá mi sọ̀tọ̀ ń bá mi sọ̀rọ̀ gùn sọ̀yọ́ lọ bẹ́ẹ̀. Látìgbà tá a ti rárá bí wọn ọmọ jẹ́ kí bọ́dísì rí ọgàn jẹ́ máa bọ́ gírísì ẹ̀. Gírísì kí ni? Gírísì lẹ́fù tó ń da sọ́ọ̀bù. Jọ ń torí ti Ọlọ́run mo ti sọ fún ẹ kò sí kankan tó lè pa èmi àti ẹ̀ pọ̀ mọ́. Kí ló ń bá ká kí ló ń wá kiri. Kí ló ń bá ká gbogbo ń ta gbèsè lábẹ́ ló ti ń pín ká sóòpin sọ́dọ̀ sàkàsí àkàyínká àbí security worker. Ó dà pé ó ti ya wèrè bí ọdún. Máa ya wèrè pẹ̀lú ẹ lábẹ́ ẹ̀dùfẹ́ bí mo ṣe ń kànlẹ̀kùn ló yẹ kó mọ̀ sí ó ti yọ bí n bá ṣe ń kànkùn rẹ jẹ́ mọ̀ sí kí gbòòrò rẹ lè máa kó. Ìwọ àti ta ni. Èmi àti ẹ̀ta àtijọ́ ń para wa bọ̀ tipẹ́. Mo dẹ̀ ní mi ṣe mọ́ má bá mi sọ òṣì ọ̀rọ̀ yẹn mọ́ inú ilé ọkọ mi ni mo wà. Ó ṣe títí dọjọ́ ogbó ni tó ti yọ báwọn èmi mọ lẹ́rù mi ni mo ní nǹkan mi mo fi sọ wọn bí ni ẹni tí mo sì fi sọ́nà àmọ́ bí ó rìn lọ lónìí yọ kan tó sí ọ̀la. Tó bá dìde níbi tó wà yẹn. Sọnù sọnù ọ̀dẹ̀ ní ọ̀dẹ̀ lórúkọ rẹ̀ lọ yé máa ṣe báyìí náà. Ó kúkú sọ pé yé máa sùn tó wá rí pípa tí mo fẹ́ pa ọ lọ́sàn-án yìí apá yíra apá kúdòrúgbò ni apá yín lọ́rùn apá sùn tó jẹ́ pé mi ní máa daṣọ bọ́ ọlá ní kẹ́ẹ̀dì tó ti máa lágídò ni ẹ. Ọ̀bọ nìwọ náà kán wá látán èrèdí rẹ̀ kán wá ṣe tán you go feel it ṣé mọ́tò èyí tí màá ṣe fún ọ lọ́sàn yìí you will love it. I love it. Ilé ọkọ mi ni mo máa ṣe bẹ́ẹ̀. Ilé ọkọ rẹ ilé ẹ̀gbọ́n ọ̀gbẹ́ni bẹyìn lè lẹjàre. Ó ṣe ọkọ mi. Àní kò máa ṣẹ̀ṣẹ̀ Bí o tún fẹ́ ṣe mí lè ṣe ni. mo ò ṣe léṣe ẹ̀mí ló ti gbọ́wọ́ ẹsẹ̀ yìí lọ́wọ́ mi. Mo ṣe máa gbà lẹ́ǹkan sí. Ara jẹ́ mẹ́rin lórí ẹsẹ̀ ẹyọkan kẹ́kọ̀ọ́ fa ẹsẹ̀ ẹyọkan. Anyway torí ẹ̀ náà mo ṣe ń ṣiṣẹ́. Ṣé ọkọ mi. Ṣé o sì. Kò máa gbé fóònù. O pick call ẹ ni. Tí n bá ti pèèyàn lẹ́ǹkan èèyàn á jáwọ́ láì ṣe pé kídìnì mi wà lọ́wọ́ ẹ̀ àbí kídìnì ẹ̀ wà lọ́wọ́ mi. Àwọn customers ni mo ti sọ pé mo máa bá deliver ọjà ẹ̀ ó dẹ̀ fẹ́ pa mí. Ṣe bí wàá dé pick call ẹ wàá dé sọ fún náà wàá explain fún. Èmi kọ́ ni rider babe. Wọ́n fẹ́ pa mí mo ń try láti spend time pẹ̀lú ọkọ mi. Wọ́n ti fẹ́. Ẹ jọ kọ́ máa pa bébí tètè. Kò gbé fóònù náà. Bákan náà ni. Bákan náà ni. Ó yẹ ká rúgbó àwọn ó kíyèsí gbà ó kó ń gbàjámọ̀ náà ó sì kíyèsí rú àwa ló yá fura kó tó dín pọ́ mọ̀ yóò gbẹ̀yìn gbúrú wa mi bẹ́ẹ̀ mọ̀ pé àṣẹ̀sísú ẹgbẹ́ sí ní máa ń jó èso kẹ́jẹ́ bú ni yìí ti ń jọ pọ́ mọ̀ ìfẹ́ tẹ̀yìn gbúrú wa o. Èmi náà ti ń wò bẹ́ẹ̀ mo ti rí bẹ́ẹ̀ àmọ́ tí ata tiẹ̀ bá lóun fẹ́ tajú ọlọ tí wàá dá sẹ̀rí àfọ̀ ni. A sì ní lọ lásán a lọ lálọ́ pa ni. Bẹ́ẹ̀ni. Àsìkò tí ó mọ̀ pé bọ́kọ̀ bá pààyàn ọkọ̀ òun ìgbèdè tẹ́ àsìkò ńlá wà yìí o. Ẹ̀dùn náà
mi bí bàbá gẹ̀rí onígbàjámọ̀ là á ké sí bàbá kọ̀ tó bá lóun ọ̀gbàgò ẹ pọ̀kọ rẹ̀ kẹ́ ẹ pàṣẹ fọ́kọ rẹ̀ pé kó gbé fóònù fún èyí tún kọ́. ìyẹn náà dà ìyẹn náà dà. pàlàpàlà àti kejì rẹ̀. bó ṣe ń pọkọ ló ń pè ìyàwó àmọ́ mi lélẹ̀ yọ. hello mami. káàsán ṣé dáadáa ni ìyàwó ẹ̀ ń kọ́. ẹ ó wà ń bí ìbàjọ́ wa náà ni. bá mi gbé fóònù fún. ẹ̀yin àtọmọ yìí ṣá mọ́mí náà wọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Okay. bébí jẹ́ lọ́wọ́ nǹkan tí mo gbé kaná yẹn. Okay. Ó ṣe rere. Hello ma. mò ń pè ẹ́ o kò gbé fóònù. ṣìkìtì ẹ fẹ́ tẹ́ oníkọ́ gbé ẹ lọ sétídò bápá bá ṣe ìyá náà lẹ́sẹ̀ máa yà ọ́. ó ti gbàgbé wípé àti wáyé olùnàgún rẹ̀ kò ṣẹ̀yìn èmi tí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí. Kí ló lè tó yìí yá ẹ̀ẹ́dẹ̀ farabalẹ̀ fẹ́ máa kánjú lábẹ́ ẹ̀gbọ́nà. èmi ló ń bá wí ọmọ lára wá gbọ́ o òní gbére ọ̀la gbére ọmọ owó ní rẹ́yìn ẹni tí ń lù tí ó lù lálùpá. òní gìrì ọ̀la gìrì ọ̀nà ní rẹ́yìn ẹni tó ń tọ́ ohun tó ń wá di akọ̀ṣu ó máa rí ń di ewúra o èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ lọ́kọ́lẹ̀. Kí la jọ ń fà tó le tó yìí tẹ́tí ń lérí mọ́ mi tẹ́tí ń pò gèrè tẹ́tí ń pò oríṣiríṣi. bàbá lọ́dàlẹ̀ lóbìnrin táǹkì wọn lọ́dàlẹ̀ balẹ̀ kó pẹ́ ní ọba dalẹ̀ ọba lẹ̀ lọ. mi bóbìnrin ìyá mi ò sì dà mí. mi ò dá ẹ o ìwọ náà rí báyìí. èyí tọmọ yìí ṣe yìí yọ kàgbákò rẹ o yọ kábàámọ̀ rẹ o àsìkò tí wọn bá kéré ẹni tó kórìíra rẹ ó sì bá káwọ́ lórí yóò sì máa wù bí egbèrè. bẹ́ẹ̀ni bá wòóràn. ìyá mi ọmọ yóò gé kábàámọ̀ jẹ o. ó di dandan ẹnì kò ń ṣerú ẹ̀ kó mú jẹ gbé ìka àbámọ̀ gidi tá a fi sẹ́nu báyìí tí ò ní rẹ́ni báwọn yọ. tinubu sì ti ń bí mi báyìí lè bí máa ń pa mí. kí ló fẹ́ jẹ. ẹ bá ń wá sùn gbóná mo fẹ́ ku ẹnu ká má gbọ́ nǹkan tí mò ń sọ mọ́ ìbínú mo fẹ́ máa fi sọ̀rọ̀ kó ru ọmọ jáde látẹnu wọn. déédéé. ìyá mi bá ń wá sùn gbóná. má ṣe fún ẹ báyìí báyìí. Nǹkan tí ń ṣe ìyá yìí ṣé dandan ni. Babe. wọ́n kò lè kó ajá wọ́n kò lóko kó àmú. ọmọ làbákẹ́ mi olólùfẹ́ mi ẹni bí ọkàn mi. Àkànjí mi èyí fún jọ̀wọ́ ọkọ làbákẹ́. wàá sọ pé ọkọ làbákẹ́ olójú wáṣe. ṣó mọ̀ pé ó máa ń ṣe mí bíi kí n kàn máa wà pẹ̀lú ẹ lójoojúmọ́ ni. ó di bẹ̀rẹ̀. mo bẹ̀rẹ̀ ọjọ́ tí mi bá ti rí ẹ báyìí mo mọ bó ṣe máa ń ṣe mí lára. ọlọ́run ìdílé fìfẹ́ ìdè fún pa mí Àkànjí dàbọ̀ mo bẹ̀rẹ̀ nítorí ọlọ́run má má já mi sí èbúté ládòfo o. mo ò lè jẹ́ sí èbúté ládòfo láéláé nítorí pé o nífẹ̀ẹ́ mi gangan ni àti pé mo ti fẹ́ bẹ̀ ẹ́ pé kí ni ìdí tó fi jẹ́ pé nínú gbogbo ọkùnrin tó wà lábàáyé èmi ló yàn láàyò bọ́kùnrin ṣe pọ̀ tó tí ò dẹ̀ tún wá wo tàlébù ara mi. mo mọ̀ wípé ọ̀tọ̀ nífẹ̀ẹ́ ẹlẹ́yẹlé ọ̀tọ̀ nífẹ̀ẹ́ dábẹ̀yìn ọkọ bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀ nífẹ̀ẹ́ bọ́kọ bá lè kú nítorí pé ìfẹ́ ẹlẹ́yẹlé lè wọ̀ ní sí mi ẹyẹlé ò lè bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ kó ẹ̀ kó wá yẹrí. dàbò tán kéde jífẹ́ dábẹ̀yìn ọkọ. ìfẹ́ dábẹ̀yìn ọkọ ṣé wọ́n mọ̀ wípé ìfẹ́ ta fẹ́ dìyẹ ò dénú bí ojú kó dàgbà ká pa jẹ lọ. kéde ẹ jífẹ́ bọ́kọ bá lè kú dùkú. ṣé ọ̀rẹ́ bó ṣe dùn ni bọ́kọ bá lè kú kó
Ó ti yé mi. Àkànjí mi. Ọmọ Làbákẹ́. Ó bẹ̀rẹ̀ àfọ̀káwọ́ mi fi kù dín yìí mo fi nífẹ̀ẹ́. Àárín gidi ọkùnrin yóò kalẹ̀ sí náà lóyìn. Èmi àwẹ̀ fọ ìdí pàtàkì àbí ìdí ọ̀kan wà ìrùdí mi nífẹ̀ẹ́. Àmọ́ bẹ́ẹ̀ ni Elédùà ti kọ òun ni. Ṣé o rí ìfẹ́ yìí mo ní sí ẹ? Ẹ sì fẹ́ tán o. Ẹ dẹ̀ sì fẹ́ jábẹ̀ yọkọ́. Mo mọ̀. Ọmọ Làbákẹ́ mi, ó dẹ̀ gbìyànjú láti máa sọ èdè yẹn kí n máa gbọ́ dáadáa. Sọ Yorùbá dáadáa. Ó ti fẹ́ mú mi ká ṣe yẹ̀yẹ́ àbí? Rárá, mo ò mú ẹ ṣe yẹ̀yẹ́. Báwo máa ṣe mú ẹ ṣe yẹ̀yẹ́? Ìfẹ́ mi sí rẹ ó dàbí iyanrìn etí òkun. Ìfẹ́ mi sí rẹ ó dàbí iyanrìn. Ẹ mọ́ fọ̀rọ̀ ìfẹ́ ṣeré o. Ẹ mọ́ fọ̀rọ̀ ìfẹ́ ṣeré o. Ọ̀rẹ́ mi, ilé tí mo rí ẹ ń lè mí lè ní báyìí, àfàìmọ̀ kó jò má rọ̀. Tó láti rẹ́yìn bàbá olówó báyìí sójú, ẹnìyẹn gbọ́dọ̀ ní connection. I'm glad to have you here. Brother mi, ọ̀nà àtijẹ́ yìí náà ni ká tó sáré sọ́tún, ká tó sá tòsì. Mọ̀ ẹgbẹ́ kò easy kí gbogbo ẹ tó lè jọra wọn. Ó ti jọra wọn. Àfikún níwọ̀ kàn ń wá. Ọ̀rẹ́, ká má parọ́ fúnra wa. Ẹni ò fàájé lóúnjẹ. Kò gbọ́dọ̀ béèrè pé ajé ṣe yálé ẹni ọ̀hún. Ìwọ ti bọ̀ gẹ́dẹ́. O ti fàájé lóúnjẹ. Ajé ti ń bá ẹ̀sùn, ti ń bá ẹ jí. Inú ajé ló wà. Ọ̀rẹ́ mi, owó burúkú wà lọ́wọ́ ẹ. O ṣe. Kí ló dé o máa ń like láti máa fi orí mi ṣeré, wàá kàn máa wá ẹnu, wàá kàn máa kí bọ́ mi lára. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tí mo rí ni mo ń sọ. Ṣé mo parọ́ fún ẹ rí? Nǹkan kan mo fi máa ń gbádùn ẹ. Olówó tí ò kí ń pariwo. Kódẹ̀tì ni. Ẹni tó bá mọ̀ ẹ́ ló mọ̀ ẹ́. Ẹni tí ò mọ̀ ẹ́ mọ̀ yàn. Ọ̀rẹ́ mi, ìbò wà lọ́wọ́ ẹ̀. Gbogbo bọ́lẹ̀ ń bẹ̀rẹ̀ máa wá ẹni mi kọjá ara mi. Káàtì ẹ̀ má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀. Mo ti fẹ́ pè ẹ́ tẹ́lẹ̀ náà. Wọ́n dẹ̀ ní pé ọ̀rọ̀ onílé ibi tó bá ti bá wa láti máa ń sọ. Ọ̀rẹ́, mo ní ìpèníjà owó kékeré kan ni. Mo dẹ̀ hàn pé wàá ṣe fún mi. Mo ní ìdí just 7 million naira from you. Just 7 million. 7 million naira? 7 million naira ló lo just fún. Ọ̀rẹ́ mi mo mọ̀ ẹ́. 7 million naira is nothing before you. I know my friend. Kò ń ṣe bó ṣe máa rò bẹ́ẹ̀ náà ló ṣe máa rí gbà mí náà ó jẹ́ kó ti yé. Kò wá ń ṣe bí 7 million. Mi ìbí 100 million náà. Kí wàá ló wá fẹ́ fi 7 million naira ṣe? Adúrú mi. Tí mo fẹ́ fi 7 million naira ṣe. Well, anyways, business tí mo ń run, wọ́n náà mọ̀ pé I have 1 or 2 business tí mo ń run. Mo fẹ́ dà sórí company. Àmúdé assure tí n bá ti parí business yẹn tí n bá ti rí profit mi, I will return the money. Although màá tún yá mi padà o, bò má sì dá padà náà. 7 million. Àdé ẹ̀ mú ò lè rí 7 million. Ọ̀rẹ́ mi mo ti gbọ́kànlé ẹ̀. Àwọn ọmọ máa tá ètò bọ́, ó kìí jẹ́ ká ṣe báyìí. Jẹun bẹ́ẹ̀ mo lè rí 5 million naira. 5 million. Ṣé wàá gbà ìwọ ni tó tún wá ń tún pé? Má gbà bẹ́ẹ̀, má lò bẹ́ẹ̀. Ìwọ sẹ̀ má gbà. Àkọsápò la máa ń kọ owó, má gbà, ó ṣe. Kò ní tán bẹ́ẹ̀. A máa pọ̀ sí ni. Ọ̀rẹ́ mi olówó. Kò ní pa ẹ́ fún mi. Wàá fún mi lówó kú ni. Sorry, wàá yá mi lówó kú. Wà kí ló ṣe wo ní Yaya Toure? Ọ̀gá ọ̀nà àfẹ́mi náà lówó sọpá mi. Owó tí màá fẹ́ máa pọ̀ o. Ó máa pọ̀. Bájá bá jẹrin, eyín àwọ̀. Kéku ilé kó gbé jẹ́, ológbò jìgọ̀lọ̀ ló gbòde. Bí kọ̀lọ̀kọ̀lọ̀ bá jẹ gbòǹgbò ọ̀nà, ó dìde nà ọ̀run, mi ò kí ń ṣẹran yín ìyá. Wàá jẹ́ kó mọ̀ wípé ẹni ogun bá bá lágọ̀ ní ó mọ ìròyìn ọ̀tẹ̀ rò, yóò ní ogun bẹ lọ́rùn ọ̀háhá. Wọ́n máa bá ẹ pò débi pé wàá máa bẹ̀bẹ̀ wípé o fẹ́ lọ sọ́run ni. Ìyá, ẹ ń ṣeré ni. Mo ní mi ò ṣe tiyín mọ́. Kí ló dé? Ẹ tú ẹ̀kọ́ná lẹ́yìn ọ̀run mi. Wàá ṣe tèmi ni. Mi ò ṣe tiyín mọ́. Mo ló máa ṣe tèmi. Mo ní mi ò ṣe. Mo ló di dandan kó ṣe tèmi. Mo ní mi ò ṣe. Wàá ṣe ni sẹ́. Mo ò ṣe sẹ́. Ó ti dandan. Mi ò ṣe. Wàá ṣe. Mi ò ṣe. Àfi kó ṣe o. Mi ò ṣe. Àfi kó ṣe. Ẹ gbà mí. Kí ni mo ṣe? Kí ni gbogbo ilé ìbá?
ṣé bí mò ń sọ fún Àkànjí mo lóko yìí igbó ti gbabẹ̀ ìwọ náà wo nǹkan báyìí àlàlà tí mo kó ọ̀lẹ ńgbà tó kó bá kún báyìí nísìn gbogbo àwọn tí ń lọ tí ń bọ̀ tí wọ́n bá ti ń rí wọ́n ti mọ̀ pọ̀ lẹ́lẹ̀ ní olóko yìí ńgbà tí èpò àtàlì kan mọ̀ wá jọ dàgbà tó báyìí bó lè yẹn ṣe fẹ́ jèrè iṣẹ́. àmọ́ bàbá mi èèyàn kì í ṣọ̀lẹ. wo kò táwa ní ó sọ olùyà sọ kò ní yé wọn bó mo ti fẹ́ sọ pé mi ì sọ̀lẹ̀ ṣé àtàní ọmọ pẹ̀lú ẹ̀ tún ní bò mí péyìn ò bá sì ṣe báyìí kéré ò lè pọ̀ ní tí wọ́n fi ń pè mí lágbẹ̀ lọ́ba nù bẹ́ẹ̀ ni àgbẹ̀ lọ́ba àgbẹ̀ ni ọjọba gbẹ̀yìn ọ̀nà ọ̀fun lọ́nà ọ̀run ń tá jẹ làgbà ń tá ṣe tó ń tèmi ọjà àmọ́ sí àgbẹ̀nu mo mú lókùnkúndùn bàbá tèmi máa ń fẹ̀yìn tì báyìí táwọn olówó ọmọ fowó bẹ̀ wọ́n nì tí wọ́n fẹ́ ra kòkó wa fẹ́ ra kòkó tí bàbá mi ọmọ dájọ́ fún wọn àtìgbà náà lèmi ti mú ṣe oko lókùnkúndùn eléyìí tarí ọjọ́ àríbìnrin bí wọlé ọ̀yá lọ bí ìdí òsè lọ kó ọkọ tí mẹ́mẹ́ wá iṣẹ́ bẹ̀rẹ̀ kò sákòókò. bàbá mi ẹni pé ẹ fẹ́ jáde. ìpàdé la fẹ́ lọ. ẹ ṣé wàá tètè máa lọ kémi máa ró tí bá ró lọ báyìí màá dẹ̀ tún ró padà báyìí. oko ríro èdùn báwọn bí òwò bá mú un wájú tèmi mú un lẹ́yìn tá à ń kọrin pàdé ara wa ìní fi máa dùn ń ló jẹ́ káwọn àgbàlagbà ayé ìjọ wọn máa ṣàárò wo jàjọ fọwọ́ sí ìpàdé tá a lọ bí n bá lọ lónìí lọ́jọ́ mi. ẹ má wàá ṣe ìyọnu màá ṣe gbogbo ẹ. ó yá ẹ jẹ́ ká ṣe báyìí tí bá bẹ̀rẹ̀ ibikíbi tí bá ro dé tẹ bá dẹ̀ dé bá mi ẹ dẹ̀ fún mi lọ́wọ́. ọ̀dà òótọ́ ọ̀rọ̀ lọ sọ èmi náà lọ pàdé bàbá ti parí ìpàdé ẹ mọ̀ bọ̀ ní àyìn ìwé ibi lọ́kàn mi wà ní tán ẹnu àlà ní àyìn ní kọ́sá ti bẹ̀rẹ̀. báyà bí. gbogbo bí ni ọmọ ro àwọn èèyàn tí bá ń lọ tí ń bọ̀ wọ́n mọ̀ pé ọlọ́lẹ̀ lọ rè kó ọkọ lọ kọ́kọ́ nídìí òsì o ti gbọ́. ẹ má pẹ́ o. kọ́kọ́ fẹ́mi ládà ọ̀yà èmi náà ò ní pẹ́ ìwọ náà mọ̀ ṣàfira ojú mi ò kúrò lára kínní yìí o. Tánú o. Mọ́mì, èmi ni Làbákẹ́ ni mo béèrè. Abíóyè. Ẹ káàsán mọ́mì. Ọmọ ọlá. Àlàáfíà ni. Bàbá ńkọ́? Bàbá wà. Àlàáfíà ni. Oníwà wo lólùfẹ́ rẹ̀ kọ́? Ẹjọ́ sọ wà nílé. Àyín bẹ́ẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ pé ọ̀dà bá wà. Ẹ̀yin Làbákẹ́ o. Làbákẹ́. Yẹmi. Ọlálejò. Làbákẹ́ bò ní. Ẹ jẹ́ fún yín láyè kí ẹ lè rí ibi sọ̀rọ̀. Ẹ̀yin ọ̀dà ọ ṣeun o ọ ṣe o. Làbákẹ́ bò ní ṣàlàáfíà lọ wà. Làbákẹ́. Bíóyè àbíkọ́ ti pò orúkọ tẹ. Kí ló ṣe tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́? Bíóyè ṣọ́ ara ẹ̀ gidi gan. Kí mo ṣe? Ṣé èsì wọ́n ìfẹ́ pa mí? Báyìí ti báwo? Làbákẹ́. Bíóyè mi dúró dẹ́yìn mi. Ọ̀rọ̀ àyànkẹ́ mi dúró dẹ́yìn mi mímì àfẹ́. Làbákẹ́ kí ló dé tó ọmọ ń kanra mọ́ mi gbogbo ìgbà? Ìfẹ́ rẹ mú ní ìpààyàn. Ìfẹ́. Bíóyè nífẹ̀ẹ́ ara ẹ̀ ká mi nà sí tèmi. Má pa mí. Làbákẹ́ àǹfààní lórí yìí o kọ́ sí máa wò ó èmi tó jẹ́ pé gbogbo àwọn ọmọge ìlú wa yìí ni wọ́n ń sá tẹ̀lé mi lẹ́yìn pé àwọn fẹ́ fẹ́ mi tí n sọ fún ẹ pé n lè fẹ́ wọn wípé mo ti ní ọmọ tí mo fẹ́ fẹ́ mo ti níyàwó tèmi. káràkátà. Làbákẹ́ ò sì fẹ́ mi. Kásì Làbákẹ́. kò dé wàá máa ṣe wò ó bàbá mi gbajúmọ̀ bàbá mi mọ̀yàn ó lówó èmi náà sì gbajúmọ̀ níwọ̀nba bí tí mo dé yìí. Ó san. Làbákẹ́ tó bá jẹ́ tówó owó wà àmọ̀yàn irú ọkùnrin wo gan-an ló lè tọ́ka sínú ìlú yìí tó lè fi gàgbàgà pẹ̀lú mi Làbákẹ́ mi náà ló lè fẹ́ ọ̀ sì jọ. Wẹ́ẹ̀ ti polówó ara tẹ̀ta.
wọ́n ti tajà tán ọjà káràkátà ìwé tà ṣé wọ́n ti tàn tán ní mo rẹ̀ kóre báyìí dú fi gédé ìlú yìí dú fi kọ́rọ̀ àtọ́làjọ́ sì ọkà mi o gédé àwọn obìnrin yóò kalẹ̀ sílẹ̀ ọ̀fẹ́ para wọn nítorí tiẹ̀ lọ para wọn mo kàn náà wọ́n dúró mú chaya sì ìwọ yà mú chaya bẹ̀rẹ̀ káti làbákẹ́ rẹ̀ dí mi mí máa dé yìí má kọrin yìí dí mi mí wọ́n fẹ́ pa mí wọ́n bí mi dẹ́yìn mi. Làbákẹ́ ìfẹ́ ni mo ní sí ọ sì jọ dákun. ṣé o rí ìfẹ́ ìwé tí ẹ pariwo wọ́n fẹ́ pa mí ó dàbí fọkẹ̀yàn bá fẹ́ pààyàn ìfẹ́ náà bí èèwọ̀ ó ṣe jẹ́ ara mi máa kẹ̀lẹ̀ ká dárúkọ ìfẹ́ ara mi máa kẹ̀lẹ̀ ká dárúkọ ìfẹ́ etí mi wọ́n fẹ́ pa mí. mi lè pọ̀ Làbákẹ́. àti fìdíwé rẹ̀ tẹ́tí tẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ iye bẹ́ẹ̀ ṣiṣẹ́ nu etí tẹ̀ tí ẹ̀ ń gbẹgbẹ́ mi ṣé wo rí èmi wọn Làbákẹ́ ṣé wo rí ọlọ́run yẹn òkè yìí ó ti pèsè olólùfẹ́ tèmi ọkàn tèmi ẹni bí ọkàn tèmi gangan ẹ̀yin ara mi bẹ́ẹ̀ ọlọ́run ti gbélé mi wọ́n dàbọ̀ ṣe ti tẹ̀síwájú wá síwájú pò síwájú tó ń wáyà ti tẹ̀ dàbọ̀. dúnà Làbákẹ́ tá a bá ń ṣeré ká mọ̀ pa à ń ṣeré o ọ̀ ń sọpọ̀ tí lẹ́ni tó fẹ́fẹ́ nínú ìlú wa yìí bóòlù ó sì léèyàn tó fẹ́fẹ́ tí ì ní mọ́ jọ́ torí ọlọ́run ta ló ń tọ̀hún o ta lẹ́ni tó ní tó fẹ́fẹ́. bí òye ìdí mi kọ́kọ́ wá mi yá kọ̀wé fi bí òye o ọmọ ọlá o mo ti rẹ́ni ní ìmì afẹ́ dí mi bí ìwé dí mi yá gbé yá ẹ torí fi wọ́n bá mi àbúrò ohun yé mi. ta ló tó bẹ́ẹ̀ ta lẹ́ni tó lẹ́nu tó mi nù lù yìí tó dá lọ́mọkùnrin. táńtọ́ lọ́run. ọtí lẹ́ni tó fẹ́fẹ́. buhari ó yá. Làbákẹ́ sọpọ̀ ń sí ẹni. rèlí tẹ. sọpọ̀ ń sí ẹni. mi ìṣirẹ́ wò ó rẹ máa kọ yín ẹ̀bẹ̀ náà ti rí ó ṣẹ̀wà ó dúdú eyín ẹran ẹ̀ bẹ́ẹ̀ funfun kẹ́nẹ́ dàbí ìwọ yìí. ẹ sọ fún wọn o ẹ bá wọn sọ o kí wọ́n yé hùwà ìbàjẹ́ mọ́ o kí wọ́n yé hùwà tí ò dá o torí lọ́jọ́ ọjọ́ sí tẹ́ẹ̀rí yẹn. ẹ̀yin èèyàn mi kí ló ń ṣẹlẹ̀ ṣé wàá pa àwọn èèyàn ẹ̀ dúró náà ṣé òun fìpò smart ni òun fìpò smart ni because tó bá ṣe pé òun fìpò smart ni àwa ò ní máa pè é kó má take calls wa. I dare not mi ní píkàn yín kẹ̀ wàhálà àwọn tí mo fẹ́ fún yín gangan mo bá kàkiri báyìí I swear to Almighty God mi lè parọ́ fún yín owó yìí mo wá kàkiri mo dẹ̀ promise pé mo á san mo gbọ́dọ̀ san ni. mo rò bọ́ wèrè wájọ kó mọ ẹ àbí ọgbọ́n yẹn fò fẹ́ǹsì owó ní méjèèjì wà láwọn wà ló ń bá kiri àwọ̀ ẹ̀dẹ́ lé làwọ̀ gbogbo ibi tó ń jẹ́sìn làwọ̀ ẹ̀dẹ́ láàrí ẹ ó dẹ̀ sọ pé òun bá wà láwọ̀ ti wá kiri. broda mi kò rí bẹ́ẹ̀ mi lè sá fún yín ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ṣe ń ròyìn ẹ̀ in fact kọ́ ló ń ṣàánú wa ni ká má ṣòro ṣe inú ta dá sógun sọ kó rangi lọ́wọ́ kó ṣe suginá fún ni jẹ kàkà kó ṣe suginá ṣe ló dé fi pa wá ọ̀rẹ́ mi tí mo sọ mi tí mo yá ní 12 million kò fi ṣe business òun ni problem tí mo ń fèsì báyìí kó wọ́n yẹn fún mi. As a matter of fact, ìtí mo fún yín last time yẹn, inú personal purse mi ni mo ti mú. Ó ti wá promise mi o. Ó ní kí fún ní few days. Mo dẹ̀ ń promise ẹ̀yin náà báyìí sìn. Tó bá ti ń sanwó yẹn, màá send ẹ̀ sí straight ni. I promise you. Wọ́n bí ẹja kó má san. Wọ́n ò tí ì bí ẹja. Ṣorí tó wáyé pé àwòdì ẹ̀ mọ̀ pàṣà ò kì í ṣe ẹyẹ oko tó ń bá ní wo mọ́ ni. Wà láìta láì kó bá má fi kú ṣeré. Àwọn olóṣèlú sọ fún pé tó bá ti di ìgbà kan 7 days péré ọjọ́ méje tó bá default. Àwọn family ẹ̀ máa pè é báyìí miss calls máa yapa lórí fóònù ẹ̀ wàá mọ̀ wípé lùgbùlùgbù gbùgbù ẹyẹ ń tu yẹyẹ take it. kó tó báyìí náà mo ì máa sanwó ìfún yín náà á dẹ̀ tó máa ṣe another business ẹ má kí lè jẹ́ hand náà. man tó bá jẹ́ pé òwú ẹyin ojú mi dáadáa ikú wà ń bẹ iye wà ń bẹ iná wà ń bẹ any hour fit be 00 hour. ọmọ àwọn landlord èkó yìí wọ́n ti wá di something else o. wọ́n di something else àwọn Lagos residential àwọn gangan ni wàhálà so ti yẹ yín báwọn nígbà tó ń ṣiṣẹ́ ń kọ́lá tó ń dandan gbọ̀n kọ́lá lọ́fẹ́ mọ́ gbé ó ń ṣiṣẹ́ nínú Ìkẹjà ó ń dandan gbọ̀n ìwọ ò lè gbé kọ́lá o inú Ìkẹjà náà lọ gbọ́dọ̀ gbé àwa máa mẹ́kì owó lẹ́kọ̀ọ́ àwa tó máa wíṣí owó wà nínú Èkó náà kó lọ small Lagos Ọ̀tà small Lagos ní owó bẹ́ẹ̀ kò lọ́ fàtẹ́kù
Ṣé yẹn wá ní kó máa increase owó lé every year? Honey pie, what's up? How you doing? Báwo ni? Báwo ni iṣẹ́ lẹ́nu? Fine. Ẹyin bàbá ọkọ mi. Ẹ pẹ̀lẹ́ o fish pie. Fish pie. Ṣé àwọn mi ló ń pè fish pie? Ẹ ra ma. Mo surprise ẹ. Yes, a ní ká surprise yín. Àwa surprise ẹ. Má jẹ́ kí n rò báyìí. Èmi ni mo kàn wò wípé òkè ẹ̀yin ọmọ ẹ jẹ́ ká lọ. Ká lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n yín. Ká lọ bá wọn ṣeré àtòun àti ìyàwó ẹ̀. So èmi náà wá wà ní kíṣìn. Mo ní kí n dáná tó bá dé kí gbogbo àjọ jókòó round table ká jẹun. Torí tiẹ̀ gangan especially ìwọ gangan ni mo ṣe dáná fúnra mi pé mo gbọ́dọ̀ dáná fún ẹ. Torí tèmi. Bẹ́ẹ̀ ni. Mọ́mí ẹ bá dẹ̀ ti ní sùúrù dèmi o èmi ló yẹ kí n máa ṣe gbogbo wàhálà tẹ́ ń ṣe yìí. Má wulẹ̀ ṣe mo dẹ̀ ti ṣe nìyẹn. Babe ẹ tẹ̀ mọ̀gọ́ tó fún ni ẹ mọ̀ pé ọ̀sán dá mi láàmú èmi ti ya restaurant kan mo ti jẹun. Mo ṣe láti jẹun ní restaurant torí kíni. Ọ̀sán náà ni ọ̀sán lọ da ìdí ní fi kọ́ mi náà nù sẹ́yìn tẹ́yìn bá ní ọ̀sán ìyẹn gbọ́dọ̀ máa jẹun back to back ni ọ̀sán máa ń sọ̀yàn dòdò lójú kòkòrò mo mú àgbàlagbà kan tó kò sọ́wọ́ ọmọdé tí ò ti lè tọrọ oúnjẹ nígbà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀ láì dàgbà kò sọ́wọ́ ọmọ tí ò ti lè tọrọ oúnjẹ ó lè tọrọ oúnjẹ lọ́wọ́ ọmọ 2 years èmi wá lọ gbé náà ojú ẹ̀kú láìsàwò ibẹ̀ náà ti ṣàlàyé fún pé ọ̀sán ni ọ̀sán ò sọ̀yàn dálágbé fún díẹ̀ yìí ọ̀sán ti ń ṣe yín fish pie oúnjẹ tí ìyá mi ṣe òní lẹ́ẹ̀mọ́ taste oúnjẹ ìyá mi. Oúnjẹ mọ́mí dẹ́ máa dùn gan-an wàhálà. nọ́ọ̀mà bó ṣe wà yìí kò dá lẹ́nu wọn mú ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀ oúnjẹ ìyá mi ló jẹ́ kó já lẹ́nu wọn. Ẹ kò tí ẹ gbọ́dọ̀ jẹ́ kémi ṣe wàhálà lásán ṣé máa dáná dáalẹ́ lásán ni. Bẹ́ẹ̀ ṣé mo bọ̀ ìyàwó máa mi ní bẹ̀. fish pie? Ó dáa. Màámi mo tẹ̀lé sàn kan fún yín nítorí ó ní contract kan tí mo lè ṣe gbà tí mo dẹ̀ rí profit bíi 30 million naira. So mo wá rò pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní kí n máa tọ́jú ìyàwó mi kí n bá add 10 million naira mọ́ owó business ẹ̀ so màá fún yín 5 million màá fún Abíọ́dún náà 5 million naira. Èmi kọ́. Ìwọ báwo ṣé mi sanwó school ni mi Kúrò round fresh out náà ni. ẹ̀gbọ́n mi. àwọn fresh kí ni dákẹ́jọ́ ọmọ èké ni ọ̀yọ́. Àyè owó school ọ̀tọ̀ eléyìí tó délẹ̀ yìí ó jẹ gbogbo wa ni torí gbogbo ara jọ ń ṣàìsùn àdúrà fún ẹ pé k'Ọlọ́run máa gbé ẹ ga kó máa lọ wájú kó máa rẹ̀yìn ṣùgbọ́n bó ṣe wá sọ tó ní wọn fún má ṣe bẹ́ẹ̀ o èèyàn kì í ṣe bẹ́ẹ̀ èmi ìyẹ́ ẹ̀ ni kò fún ní 10 million kò fún àwọn àbúrò ẹ̀ ní 5 million èyí tó kù kí ìwọ náà máa mú lọ. Màámi kò sí èyí tó kù 5 million ló ṣẹ́kù yẹn. Kò ṣe nǹkan kan owó ti bówó lẹ̀ ọ̀làpọ̀ ó pọ̀ fún àríṣe ẹ̀gàn kò sí wàhálà. Ẹ wo don't get it twisted love is a beautiful thing don't jazz again ṣé ẹ mọ̀ ní tí mo fi sọ tí mo sọ yìí gìgìrísẹ̀ òbí lórí rí ọmọ wa ibi gìgìrísẹ̀ ibi tó rí yín wá wà gìgìrísẹ̀ ìyá mi ibẹ̀ ni ẹ náwó sí o. Orí ẹ̀ pé ẹ mọ náwó kó pọ̀ síbi tẹ́ ń tọ́ sí. Bẹ́ẹ̀ni sọ̀rọ̀ kó jẹ́ kí n gbẹ́nu jọ gbogbo yẹn gúnfẹ̀. Òótọ́ ọ̀rọ̀ ló sọ fún ẹ yẹn ìyá kọ́ tọ́jú ìyá ká má ṣe ọ̀rọ̀ sọ jẹ́ kí n lọ fún oúnjẹ tí mo gbé kalẹ̀ bẹ́ẹ̀ yẹn ni kò ṣe bẹ́ẹ̀ yẹn náà ni. Màámi nǹkan tẹ́ bá ti ní kí n ṣe náà ni máa ṣe o ìkú lè fi kọ́rọ̀ yín dànù. Ọ̀dà kọ́ mo gbọ́rọ̀ sójú rẹ̀ lẹ́nu ìdí táwọn náà ṣe ń gbọ́rọ̀ sí yín lẹ́nu. Ṣé wàá wá gbọ́rọ̀ sí mi lẹ́nu? Mo gbọ́rọ̀ sí mi lẹ́nu ló kúrò níbi iṣẹ́ láyé sọ fún mi. Ẹ̀mẹ́nu kò mi yàn ìgbà tẹ́ ní kí n má tẹ̀lé àwọn girlfriend mi mọ́ ṣé mi ò ṣẹ́kù 2 nínú 6 mo ti lé 4 lọ. Dá mi nǹkan. Ibẹ̀ ni mo ń dá mi sí. Ò ní brain. Bí mo ṣe rí lady mo like it nígbà tó tún wá make mention pé single mother lòun and I felt like this is my chance. Mi ò mọ̀ ẹ́ rí mi ò dẹ̀ fẹ́ mọ̀ ẹ́ mi mọ onínàbì gbẹ́lẹ́pàwọ́ aṣẹ́wó gbọ̀kọ̀gbọ̀kọ̀ mi ò mọ̀ wọ́n rí. Why is it that òun insist pé single mother ló fẹ́ fẹ́? I don't know where to start from. Ara ìwọ tún ya wèrè yàtọ̀ o. O bímọ rí o lóyún rí o dẹ̀ ń claim pé single mother ni ẹ how? Ọwọ́ mi lọ bí sí. Pẹ̀lú mi, mom yẹn kọ́. This is my mom. Auntie Ara is not your mom. Ó ti bà mí jẹ́, ó ti jẹ́ kí n ṣe wàhálà, ó jẹ́ kó mọ mi ṣe wàhálà, ó jẹ́ kí n mọ̀ àlá. Okay. Mo wish kó jẹ́ pé wọ́n ni bàbá pẹ̀lú mi. Bẹ́ẹ̀ni pé kó jẹ́ wọ́n ni mo bí fún. Single father pàdé single mother.
Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni. You're expecting a baby. Look at the síta. She's just making everything boring. Àwọn ọkùnrin ya wèrè gan ṣá. Kí ni wọ́n ṣe? Kí ni reason tó máa fi fi ọ̀dọ̀ tiẹ̀ lẹ̀? Lọ́sọ̀dọ̀ ẹni ẹlẹ́ni kọ́ ló máa pariwo lé lórí. Mo máa pariwo lé lórí torí pé o lè ní gbọ́kọ̀gbọ́kọ̀ ló ṣe aṣẹ́wó nínú ọ̀gbìn. Ọkọ ẹ̀ wo ló gbà? Ìwọ ni. Ta lọkọ ẹ̀? Ìwọ ni. Lẹ́yìn tí mo sọ pé mi ò fẹ́ rí ẹ mọ́. Ìwọ ló sọ pé ò fẹ́ rí mi, èmi sì fẹ́ rí ẹ. Why are you so difficult to understand? Olófòyún. Kọ́mọ tún ṣẹ́yún. Òní kò má ṣẹ. Èmi ò sí ń bẹ̀. Èdè bá mi bá ọkọ mi sọ̀rọ̀. Àṣìṣe burúkú ni mo ṣe. Àǹtí ṣe rí ogun tó ń jà wá tọ̀tọ̀ ni o. Ẹ máa ti ń jọ ṣiṣẹ́ ni. Ṣiṣẹ́ ti jọ bá àwọn méjèèjì. Ẹ ká jọ. Ọkùn kí ló ṣẹlẹ̀ àgbàlagbà mo pè yín? Èwo ni ẹgbẹ́ ẹjọ́ ṣiṣẹ́? Ẹ̀yin lẹ dá ṣiṣẹ́ ilé ayé yìí. Mi tiẹ̀ mọ̀ bí mo ṣe feel nípa nǹkan tí mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ yìí, honestly. Today is loving, tomorrow is another thing entirely. Àbí kí la fẹ́ ṣe? Hello, Baba, how far now? Níbo lo wà látẹ̀kùn kò dá mi dúró ni. Mo ti ṣe tán, àwọn tó wá bá mi ṣiṣẹ́ gan-an wọ́n ti lọ. Èmi nìkan mo kò dá dúró sí ibà látẹ̀kùn. Ṣé kí n... Bàbá mi kò ti fẹ́ de má pẹ́ ń gbà yẹn o, ó kàn dá kí ló ń ṣe ẹ̀? Ó yá má pẹ́. Ọ̀rẹ́. Báwo ni? How far now? Kò sí ẹdẹ. Rọ̀rọ̀ wo la fẹ́ sọ tí o lè wá bá mi nílé àbọ̀ ọ́fíìsì? As usual, mo tún need help ẹ ni. Just 5 million ni mo need. Ó wà very very urgent. As a matter of fact, mo ní láti send you someone send. Tó yẹ kí n wá bá ẹ ní ẹ̀mú. Tí mi bá bá ẹ kó o ṣe lójú mi báyìí, o lè má ètè ṣe in the next 1 hour kó má ṣe. Ó yá mú fóònù jáde sí ma bá mi send ẹ. Sáré jojo. Ó wà very urgent. Kí ló sọ tó ń dùn lẹ́nu ẹ̀? 5 million. Mo ṣẹ̀ṣẹ̀ wá rí pé iná ni ẹ́, koríko dẹ̀ lèmi. Tí mi bá gbé koríko mi jìnnà sí inú ẹ̀, ó máa sun mí tilétilé ni. Ṣé o rórí ẹ ni? Kí n bẹ́ẹ̀ send 5 million naira lísìn nínú fóònù mi sìn ìwọ ló ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́, right? Ṣé o ló wá ní àbọ̀ ṣe fún ẹ? Délé, jọ ṣú mi tó wà wájú ẹ̀ ṣá. Gbénga mà ni. As in Gbénga, your one and only Gbénga. Gbénga kọ́, gbé mi kúrú ni. Because bí o ṣe wà yìí, o ò ní anybody tó fẹ́ gbéga, o fẹ́ gbé everybody kúrú ni, o ò dẹ̀ lè wá gbé mi kúrú. Àbí gbà ọmọ yẹn ṣe bẹ́ẹ̀ ṣe 5 million naira tí o ti dá padà. O ṣé ọ̀rẹ́ mi, 5 million yẹn gangan ni problem tí ó wà nílẹ̀ báyìí. The same 5 million you're talking about. Ìgbà tí mo gbà yẹn, business tí mo fi ṣe, àwọn partners mi, òun náà mo ti fẹ́ send 5 million yìí náà sí. Tí mi bá dé send ẹ̀ sí wọ́n sìn, mo máa lose out. Oh, 4 million tó gbà ń kọ́. Yẹn that one is just by the way. Ṣorí pé ò ní brain, owó tèmi ni by the way. Owó tèmi ni by the way. Nígbà tí mi níyà, tí mi nọ́mọ, tí mi níyàwó tí mo máa take care of. Tí mo nábúrò tó dẹ̀ mọ̀ pé mi náà ní responsibility tèmi tí mo need láti take care of. Délé. Gbénga ló mọ̀ wá gbé ẹ̀ Délé. As in Gbénga wọ́n náà ló lè Gbénga ẹ̀. Gbénga kọ́. Ṣé prayer point mi láyé mi ni pé mi ìgbà náà kọ́ lọ́ọ́ ṣòwò fún mi. Ìwọ nìkan ló máa ń gbàdúrà fún láàárọ̀ lọ́sàn-án lóru kí ó máa bí ẹ ga kó máa lọ sókè sí kówó ẹ má wá sílẹ̀. Now tell me, mo wá kíláàsì wá gbẹ̀tọ́ mi lọ́wọ́ ẹ, àdúrà tí mo gbà lórí ẹ ò ń ṣe, ó dẹ̀ tí wọ́n ń ṣe èrègùn fún mi. Why? Tell me. Wáyà ni oríkórí ò pé ò ń ṣàdúrà fún mi, ò ṣàdúrà fún rẹ kí wọn náà náwó lọ́wọ́. Ọ̀dẹ̀ ni ò ní brain, èmi ò náwó kankan tí máa fún ẹ. 9 million naira ló ti gbà lọ́wọ́ mi tí ò dá padà. Kò má wọn owó kéékèèké tó máa ń gbà bíi 250, 300, 200. Tí mi lè calculate. Nice one. Òun kàwó tó ń fún mi àbí? Then tell me, how much is the whole money? Ṣé 100 million ni? Ṣé ó ti 100, ṣé ó ti 150? Look at you. See, I will tell you one thing. Tó o bá fún mi lówó yẹn, o fẹ́ ká ní tiẹ̀ ni, Ọlọ́run á tẹ fún mi. Á tẹ ní mi fún mi. But wàá regret ẹ̀. Yeah, regret. Wàá regret ẹ̀. Bàbá regret. Yeah. Ọ̀dẹ̀ olè olójú kòkòrò wọn bílíkì wọn bíà gbé
get out. Get the fuck. Olóṣì ó lè. Wàá gbélé gbọ́. Wàá gbélé gbọ́ náà ó lè pa ẹkú olójú wonko. Àti kékeré bó ṣe máa ranjú òṣì kiri lẹ nìyẹn. Sábà wọn lé báyìí. Ọ̀rẹ́ mi, ẹni àwa lọ́nà là ń kù. Ifá fọ́dé nù. Tẹ́niọlá, Bùsáyọ̀, sálàáfíà lẹ wà. Ẹ jọ̀ọ́ ẹ̀yin méjèèjì ni mo wá rí. Mo kàn ní kọ́rẹ́ mi sí mi wá ni. Ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ Làbákẹ́ ni. Ẹ sì jọ ẹ bá ń bọ̀rẹ̀ yín sọ̀rọ̀. Ìfẹ́ tí mo ní sí Làbákẹ́ kì í ṣèfẹ́ tán. Mo nífẹ̀ẹ́ Làbákẹ́ dénú. Kódà bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, ilé sùn lóru mọ́. Ọ̀rẹ́ mi ilé sùn mọ́. Bẹ́ẹ̀ ni, ṣe rí ìfẹ́ Làbákẹ́, ó kan àyà mi báyìí ló wà. Ṣé fẹ́ ń kú kékeré ni? Ṣé fẹ́ kí ìfẹ́ Làbákẹ́ ó pa mí ní ẹ̀sìn máa ń bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́? Kúkú bíbó wa ní Adéoyè. Ṣé gbogbo ìgbà mọ́ bá Làbákẹ́ sọ̀rọ̀ rẹ̀? Mọ́ bá a sọ kí gbọ́ ni. Kò sígbà tí n bá dá akọlé dánú lé ọba ẹ̀. Ìjà láfi túká ni. Ìjà ni. Mọ́ bá sọ o. Òun àfi bí ìgbà pọ́n bí ọ̀pápọ̀ òun àtàkànjí ni o. Ó kọ̀ wo mo gbọ́ tọ̀ dáhùn Àkànjí. Àkànjí wo ló ń sọ̀rọ̀ ń pa ẹ̀? Ta l'Àkànjí? Ọ̀rẹ́ mi, ṣé Àkànjí mi ti ó ti tún wọnú ìlú ayé ni? Ta ní Àkànjí? Àkànjí kan náà. Ẹ dóná. Àkànjí aláìsàn ọpọlọ. Èmo wọ̀lú o. Ṣàkànjí pé méjì nínú ìlú wa yìí. Àkànjí kan náà. Ọ̀rẹ́ mi, àbó rí. Ṣé Àkànjí ò ààrẹ ni tí ó wà fẹ́? Ṣé kí mo wọlé ọ̀rẹ́ mi ni? Làbákẹ́. Bí ìlú wa yìí ṣe tó, Làbákẹ́ ò wà rẹ́ nìkan tó dángájíá tó san ogun bíi tèmi báyìí, tó lówó lọ́wọ́ tó lálùbáríkà bíi tèmi báyìí, tó lè figagbága pẹ̀lú mi. Aláǹgànná ni. Ọ̀rẹ́ mi. Sórí, wọ́n ní tọ́rọ̀ bá kọ òkè tó kọlẹ̀, ó níbi tá à ń gbé ká. Ẹ wò, ẹ ṣeun. Ẹ ṣeun. Èmi ni wọ́n mọ tí ń ṣe. A ti mọ rí yín. Jálọ. Ọ̀rẹ́ mi jálọ. A ti mọ rí yín o. Jálọ. Ẹ ṣeun. Àkànjí. Ṣá sọ̀rọ̀ jù. Ọ̀rẹ́ mi, ó ti sọ̀rọ̀ jù. Mo sọ̀rọ̀ jù. Èwo ń tiẹ̀? Ẹ̀sìn rè. Wọ́n sọ pé mi ò sọ. Ìwọ ló mọ̀. Ó ti lè rojọ́ jù. Gbogbo ọ̀rọ̀ kan lè lọ. Lólùfẹ́ mi, ẹni bí ọkàn mi. Àkànjí mi. Igún àtọ̀sìn lèmi àti ẹ̀. Ó di bẹ̀rẹ̀ o. Eré igún àtọ̀sìn àṣedalẹ̀. Ìyá kọ́kọ́ lè ya èmi àti ẹ̀. Ẹ̀sùn yóò yà yà wa. Ẹ̀sìn oṣù káàtẹ́ gbọdọ̀ ìfọ̀ wọn yóò bí mi gáà yà wa. Àwọn yẹn gbọ́ngàn. Wọ́n sọ náà. Wọ́n ní ìwọ àti ẹlẹ́jọ́ ń sorí ibú kiri látàárọ̀. Gbóná, ṣé nítorí òpònú apọ̀dà afọ́fúngbẹ̀mù ilé sọ̀sọ́pọ̀ ọ̀fẹ́ mọ́? Làbákẹ́. Kí ìṣòro tẹ? Kí ìṣòro tẹ gangan bóyá àdó ìfọ̀rọ̀ mi? Kí ìṣòro tẹ? Dẹ́yìn mi. Làbákẹ́. Dẹ́yìn mi ọmọwé rẹ, dẹ́yìn mi. Sórí gbogbo eléyìí tó ń sọ kò bá mi rárá. Kò dẹ̀ máa sọ̀rọ̀ orí ibú ń bì báyìí. Nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹni kò dá mi lóhùn. Ṣé nítorí òpònú apọ̀dà aláyé bàjẹ́ rádaràda yìí? Ṣé nítorí ẹ̀ ṣe sọ pé ọ̀fẹ́ mọ́? Bẹ́ẹ̀ ni, ìwọ gangan wọn òpònú aláyé pọ̀ dáradára. Ìwọ gangan. Sọ̀gbọ́n kẹ̀kẹ́ Làbákẹ́. Wọ́n ṣe fìlà sọ ibi fìlà wọn ní ọ̀wọ́n lórí ibú. Wọ́n wá síbẹ̀ wòye ni mí ara. Dẹ́yìn mi. Mi dùn dẹ́yìn mi. Ọ̀rọ̀ yẹn ọ̀dẹ̀ fúnfẹ́ yẹn. Ṣọ̀rọ̀ yẹn. Dẹ́yìn mi. Làbákẹ́. Alẹ̀ dá pa alẹ̀ kó bá di dárúkọ bí wá di pé Làbákẹ́ máa fi dálẹ̀ padà lẹ̀ fojú tẹ̀ méjèèjì nù. Làbákẹ́. Kó bá di pé Làbákẹ́ máa fi dára dún sápá. Dálẹ̀ yìí dún pa. Dẹ́yìn mi o. Dẹ́yìn mi kọ́ ọ̀rọ̀ fọwọ́ ìfẹ́ rọrùn lórí ọ̀ràn mi. Dẹ́yìn mi. Làbákẹ́. Abíóyè mọ̀ ni. Abíóyè ọ̀rẹ́ mi. Ó jẹ̀bi kẹ́ máa jàbí ọ̀nà. Gbogbo kan ni mo gbà. Mọ́ mu lọ mọ́ jẹun. Ẹ bá ṣe torí Abíóyè. Ọmọ lè má sọ̀rọ̀ sí báwọn. Àwọn máa rí mi fún. Àpọ̀dà amukú mẹ́kọ̀ọ́ àwẹ̀ tó gbé igi sweet ó gbé sí ẹrú. Òbẹ́ náà ti rí ẹrú lásán. Àbí mi fẹ́ gbọ́ Làbákẹ́ tó gbé gẹ́gẹ́ oúnjẹ. Dúnà Làbákẹ́, ṣé torí alágànná dáadáa lọ sí mọ́ sọ̀rọ̀ sí mi? Ọ̀wọ́n kí ẹ̀ wọ́n ìran ẹ̀wọ̀n alágànná. Ṣé mi ni alágànná? Èmi la lágànná. Ṣé ẹ̀dùn ọ̀rẹ́ mi, ẹjọ́ wo ni lọ́n bá eléyìí burúkú wèrè ewúrẹ́ ló ṣe wí, oúnjẹ yóò tọ́ sí ọ ló máa gbẹnu sí láti mọ jẹ, wọ́n mu lówó, ọ̀sẹ̀ pamọ́ láti kọjá kan múyà jẹ, kùnà. Ọ̀rẹ́ mi nà. Kùnà. Súnmọ́ kò bójú ẹ̀jẹ̀. Bójú rẹ̀ jẹ́. Súnmọ́ bójú ẹ̀jẹ̀. Ó dẹ̀ fi wọ́n lẹ̀ jẹ́ ọjà. Kàmí pọ̀ dáadáa.
Sọ́ọ̀bà jáde. Sọ́ọ̀bà mi. Sọ́ọ̀bà mi. Akànjí ó yá. Mú dáadáa. Sọ́ọ̀bà mú ẹja lùlù yìí. Akànjí. Sọ́ọ̀bà mú ẹja lùlù yìí. Ẹ gbà mí o. Ẹ gbà mí o. Ẹ gbà mí o. Sọ́ọ̀bà bí mo ṣe já lùlù yìí. Sọ́ọ̀bà bí mo ṣe já lùlù yìí. Ayé rẹ̀ ó bàjẹ́ ni o. Sọ́ọ̀bà bí mo ṣe já lùlù yìí. Ìwọ ọmọ ọkùnrin kí ni í sí ọ gangan tó sọra rẹ di aríjà nítorí obìnrin. Màámi kì í ṣe báwọn. Báwo ló ṣe jẹ́? Jẹ́jẹ́ lèmi àti olólùfẹ́ mi jókòó tá à ń bára wa sọ̀rọ̀ tá à ń ṣeré ìfẹ́ wa tó wá bá wa ń bí ta wa. Àkànjí ó sì ń parọ́ mọ́ ẹni lẹ́ni ó jókòó wà tó lólùfẹ́ rẹ̀ mọ̀ sọ̀rọ̀ wọ́n dẹ̀ wá bọ́ níbi tó jókòó sí. Àkànjí bó bá lè múnú bí mi. Kí ló ń wọ́ ọmọ wọn fún? Kí ni mú? Ọwọ́ tán náà ní ìṣiṣẹ́ bá ń wọ́ ọmọ ẹ̀ nù kọ́ sọ̀rọ̀ rẹ̀ àbí òun wọ́ ọmọ ẹ̀ lójú ara rẹ̀ nù. Wọ́n bí ṣé ìwà làwọn yìí ń wú? Wọ́n rí ọmọ tí wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n wá lọ ń bá. Àwọn òṣè wọ́n bí mi síwájú tiwọn. Wọ́n bí èmi kẹ́kàn fún kan wọ́n gbọ́wọ́ tiẹ̀ náà fàdágbàfọ̀ bí wọ́n bá tún ní wèrè làwọn ṣé wèrè fún ọ bí wọ́n bá ti fún gángan rẹ̀ fòkó fún fọ́fọ́kúfọ̀. Àgbàyà ní. Ní kíni? Wọ́n ń bọ́ sọ̀rọ̀ ìwọ náà mi rí pé n tó ń wí òótọ́ náà ń wí. Wọ́n lọ́mọ tó jẹ́ káàjọ bá wí pé n tó ṣe ò dáa. Kí n bá ta ni wí. Ṣé àwọn ọmọ ohun tó bá jàṣà? Irọ́ yìí mọ̀ ọmọ baálẹ̀. Ẹ̀bí bọ̀ wọ́n bá jẹ baálẹ̀ èmi náà ń lo kọ́ńdù yìí. Èyí sì jóye nu mọ́ lẹ́jẹ̀ lọ́rùn. Mo má já lẹ́yìn wọ́n lájà mi sẹ́nu gbọ̀gbọ̀ tí n bá má já lẹ́yìn mi wọ́n náà. Àmọ́ pé bí wọ́n ti ń pọ̀ mọ́ ọjà èmi ni wọ́n bá jà ṣé wọ́n mọ́ pọ̀ mọ́ mi ni. Bẹ́ẹ̀ni kan bá ti ṣe kíní kan. Wo àánú rẹ̀ ṣe mí. Bàtọ́ ọmọ ìyá tí ń jẹ tó. Àánú rẹ̀ ṣe mí wọ́n ń kọ́ ní kọ̀kọ̀kọ̀ wọ́n náà dẹ̀ ń gbọ́ ohun tó ń wí fún ọ. Àbí kí ta ní bọ́tà. Ẹ nà mí torí tí mò ń bá sọ. Iná lójú ẹ̀. Ẹ nà mí. Iná lójú ẹ̀ disgrace rẹ lójú ẹ̀. Bọ́sí mo ní kọ̀ bọ́tà. Sọ́ọ̀rì ó dáa mo ti gbọ́. Ó dáa mo gbọ́ ohun tí bàbá rẹ̀ ń sọ. Má jẹ́ lù ọ́ lójú ẹ̀. Ó dáa mo ti gbọ́ o. Ìfẹ́ tẹ̀rí yẹn ó mọ̀ ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ẹ jọ̀ọ́ mo rò bóyá mo rójú yèrè. Eégún mọ ni èèyàn ni ò mọ eégún. Ṣé rí ẹ̀yin lẹ́yìn ò máa wà wá mọ̀ yín dáadáa. Ṣé bí ẹ̀yin ni Mr. Ayọ̀délé ọ̀rẹ́ Gbénga? Ayọ̀délé lorúkọ mi ọ̀rẹ́ mi dẹ̀ ní Gbénga lóòótọ́. Ṣé rí ó ní business tí ó dá wa pẹ̀lú Gbénga pọ̀ tó dẹ̀ involve figure owó tó pọ̀ díẹ̀ bí 12 million naira. Ọ̀rọ̀ yìí ti wá ń di wàhálà gidi gan. Ṣé understand bó ngbà táwa ti wá mọ bówó ṣe rìn láṣẹ ní káwá rí yín. Ṣebí Gbénga ló jẹ yín lówó kí wá ló dé tẹ́ fi wá fẹjọ́ Gbénga sùn èmi. Ẹ má bínú sir, ìgbà tá a máa pressurize it to some extent ó jẹ́ kó yé wa pé owó tóun gbà lọ́wọ́ wa ẹ̀yin lòun yá. Ojú níyìn o ẹ̀yin ṣàìmọ̀ fọlọ́kọ. That's the reason tó yẹ ká wá bá yín lé sir. Ẹ má bínú. Gbénga sọ wípé èmi lòun bá yá owó láti fi ṣe business. Gbénga ọ̀bẹ mi yáwó kankan o. As a matter of fact, Gbénga tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí gan-an fún ara lára ẹ̀ 9 million naira ló ti yá lọ́wọ́ èmi tí kò ìdẹ̀ tí dá padà fún mi. So èèyàn tó ń jẹ èmi lówó báwo ló ṣe fẹ́ bá mi yáwó lítà. Ẹ sà ẹ come again. I don't understand. Kò possible. Gbénga ọ̀jẹ́ sọ wípé mo yá owó lọ́wọ́ òun. Tí lóge tó ge jẹ mo ò lè yáwó lọ́wọ́ Gbénga for no reason. Ọ̀rẹ́ tí ń jọ wáìnì ni o. Wáìnì ló máa ń fa starting. Ẹ sà ẹ dẹ̀ ṣú ọ̀gá gbogbo àwọn ọkọ̀ tẹ̀ ń sọ yìí. Network ti ń jápọ̀. Bóyá kẹ́ lọ bèrè lọ́wọ́ Gbénga dáadáa and I think it's a wrap for tonight. Yeah. All right, ẹ má bínú. Ọ̀rọ̀ yìí ti ń jọ wáìnì. Àbúrò let's go. Wọ́n fà bí yàn start. Wọ́n máa wọ̀ ní ti. Ìyá bẹ̀rẹ̀ ká start. Ara ni mí, má jẹ́ kí n kú báyìí. Ara yẹn máa ní ẹ̀pà ni. So àwa ni wọ́n sọ di ayò ọlọ́pọ́n tó ń play bó ṣe wù ẹ́. Ṣùgbọ́n wọ́n ní òkú ò ní farapamọ́ fẹ́ni tó máa wẹ̀ ni now. How dare you lie to us?
wọ́n wá ń parọ́ fáwa pé ọ̀rẹ́ ẹ̀ kan ni wọ́n yá lówó meanwhile o tún lọ parọ́ gbowó lọ́wọ́ yẹn pé fi ṣe business ni. ọ̀rẹ́ wa torí Àbújá kò sí lọ́rùn ọ̀pẹ o ibi téèyàn bá gùn báyìí náà ló máa bá sọ̀kalẹ̀ irú ìrọ̀ tó bá tún wá fẹ́ pa báyìí ó yá máa pa ká gbọ́. ẹjọ́ iṣẹ́ èṣù ni. bẹ́ẹ̀ni ẹ dákẹ́ èṣù ló ní kó ṣe business pẹ̀lú àwọn àgọ́ máa sanwó àwítá ìwé òun sọ pé èṣù ni tó bá tún dárúkọ èṣù ńbẹ yẹn tí bá fọ́ nǹkan mọ́ ẹ lórí kó kú dànù àbí kó dákú. no má jẹ́ kó tí kú o má jẹ́ kó tí kú torí pé pàgbà sórùn má pàgbà sí bòjì pàgbà sí bòjì má pàgbà sórùn orí kí la ṣe forí tá a bẹ́ because orí yẹn ò wúlò fóun and automatically kò ní wúlò fáwa náà tó bá kú nísìnyí ta ló máa san gbèsè tó jẹ 12 million naira ń ṣọmọ kékeré owó. 12 million naira kan ni mo jẹ yín ṣé ti gbàgbé mo ti fún yín 7 million ní ẹni 5 million péré ló kù. gbẹ́dúdákẹ́ jọ àbò ló fò ní ẹni ṣó gba receipt ni ṣó fẹ́ gbọ́ pẹ̀lú bó ṣe stress wa àti irọ́ tó pa fún wa mo fún ẹ ní oṣù kan because you are starting afresh. Débi bá mi. lẹ́yìn oṣù kan tó bá ti rówó yẹn san ọ máa jàkàrà ládùúgbò yìí àti lẹ́yìn ṣó ti gbọ́. máa sọ sá. tó bá wá rí bẹ́ẹ̀ kó pè mí lọ́mọ àlè. guy let's move. ẹ ò ń tà yẹ ẹ jẹ́ ká ò ń tà yẹ ẹ jẹ́ ká ò ń tà yẹ. ẹ jẹ́ ká ò ń tà yẹ. Ayọ̀délé jáde bọ́ sí ìbàyí ṣé kò kí n ṣèyàn gidi èèyàn burúkú ni ẹ ọ̀rẹ́ ọ̀tàlẹ̀ ni ẹ in fact as a matter of fact mo regret mo ní ẹ sọ̀rẹ́ èèyàn burúkú ni ẹ o ṣèyàn gidi ọ̀rẹ́ ọ̀tàlẹ̀ ni ẹ kó tó bá jọ̀rẹ́ gidi dé ni ìgbà tó wá bá ẹ kí mo jẹ àwọn lówó kí ló yẹ kó ṣe kí bẹ̀rẹ̀ gidi ó yẹ kó cover mi kí n wá rí lọ́jọ́ kejì ní pé ọ̀rẹ́ mi ò ṣe ọjọ́ ó bò mí láṣìírí àṣírí tẹ náà ò ní tú bá ó tú mi láṣìírí. ọ̀dẹ̀ ni ò ní brain because tó bá ní brain ni o ò lè sọ pé kí n máa parọ́ mọ́ra mi pé mo jẹ́ 12 million naira owó tí mo jẹ́ ẹ́. tó o bá parọ́ kí lójú ọ̀rẹ́ mi fún tell me kí ni ìwúlò ẹ̀. ṣé màmí ló bí ẹni kí wọ́n máa parọ́ mọ́ra mi nítorí tiwọ́ ẹ́ àṣé pé gbogbo owó tí wọ́n ń gbà lọ́wọ́ mi o kàn ló ń lavish ẹ̀ ní òfin ṣe anything o jẹ àwọn èèyàn lé 12 million naira o ò tiẹ̀ tí wàá gbowó yẹn kó wá fi lọ sanwó wọn ẹ́ òun náwó tó ń gbà lọ́wọ́ tèmi jẹ òun wá ń parọ́ mọ́ mi kémi náà tí wọ́n máa parọ́ mọ́ra mi kò possible. nǹkan tí mo fowó ṣe kàn ẹ́ ṣé ó yí ẹ kò kàn ẹ́ wọ́n sọ wípé o ò lè cover me up àbí now you price me how you will pay for it. gbẹ́nu ṣe sàn èpè lásán ò kí ń jágbọ̀n rí yẹ ajá ẹ̀ kàn ń gbó lásán ni kò sí nǹkan tó lè fi olóòlájú tèmi ṣe yẹ àti wípé ajá ni ẹ́ obì lèmi tájẹ́ ìbá jọ obì mi ó máa sinmi kú ni. ajá mi ẹ ti di dòwòlùgí báyìí o ó ṣetán láti yá yànmọ́yànmá watch out. watch out oh dear. watch out. watch out. dìdìrín ọmọ. okay. get out. wàá gbélé get up. get out. olè owó erí ọdẹ olóṣì. ọmọ làbákẹ́. iye làbákẹ́. dákun kí ló ń gbé tó ń gbé náà lẹ́yìn ọlọ́run ta ló tún kù fún ọ bí òṣèmí àti bàbá rẹ olókè méjì lẹ́yìn ọ̀run táwa wá ń bá ọ sòótọ́ ọ̀rọ̀ tó ń yọrin pọ̀n tá à ń sọ fún ọpọ́ náà rí tí wọ́n ń sọ pọ́ náà gbó torí mi ò sì ní jẹ́ ọgbọ̀nà ọgbó tí mi ò sì ní lajú mi lẹ̀ kíta àlùbọ̀ ó kò wọ̀ tọ́rọ́ ọlọ́lójú ò ní lajú rẹ̀ kíta àlùbọ̀ ó kò wọ̀ là ń bá ọ sòótọ́ ọ̀rọ̀ wípé ẹ̀yin ọmọ gidi rèé o ilé rẹ ló ti wá o abisoye ọmọ ọlá ni o kò sẹ́ni tí ò fi tọrọ ọmọ ipò ní kò fẹ́ ìwọ ń sọ pé alágànná kan tí ò níran tá à mọ ibi tó ti já wá tí wọ́n sọ pé òun lọ́fẹ̀ẹ́. Yẹmí wọ́n jẹ́ sọ̀rọ̀ má pọ̀rọ̀ mọ́ mi lẹ́nu o má pọ̀rọ̀ mọ́ mi lẹ́nu ìwọ́n gbọ́dọ̀ alágànná níran mi ni àbí níran bàbá rẹ ló gbọ́ alágànná rí tọ́lọ́wọ́ sì ní jẹ́ rí. àwọn sọ lé à ń sọ kúkúrú à ń pè kúkúrú à ń pè kúkúrú ọṣẹ àtẹnumọ́ kan náà bí ọmọ kú lọ adití. sọ ara rẹ kó kọ́ ọmọ rẹ bá sọ. Àkànjí ṣalágànná ẹ ṣàgànná ara Àkànjí Àkànjí ara ó ti yá gẹ́gẹ́ bí yẹn ewé yẹn fò ó ti pẹ́ ó ti ṣẹlẹ̀ sí Àkànjí ara ó ti yá ṣalágànná. ṣé tán lára kì í tán lára aláwòkù kó mọ̀gùn fẹjúfẹjú yóò sì máa kù lára rẹ̀ èmi ò tiẹ̀ ní lajú ìmílẹ̀ kìrú èyí ò ṣẹlẹ̀ orí mi ò ní jẹ́ ẹlẹ́dàá mi. apá rẹ̀ sùn lọ rí ara ẹ̀ ni wọ́n lọ fún.
kìí ṣalágànná kí á ní ọmọ pápánlé ni àgànná tí wọ́n ń pè wèrè gidi ni ògbólógbò wèrè. Màmí ẹ ṣaláwọ̀ òkú ẹ ṣalágànná ẹ̀sùn yóò ṣeun ara ò ti yá àlàáfíà wẹ̀ wá. kìí ṣalágànná àbí alámòdì ni. ẹ bá ti mi fẹ́ kẹ́jì máa para mi sí yan. bọ́ bá parẹ́ mú sí ọ. èmi ò tiẹ̀ ní rírun rẹ̀. bọ́mọdé bá gbọ́ngbọ́n kúkú lẹ́rùn òbí rẹ̀ ó sì gbọ́ngbọ́n kó títí padò. àkàjí mi àfẹ́ èmi fẹ́ bí ó yẹ. omi ọ̀rọ̀ ti parí lórí ẹ̀ nọ́mbà wa dáná ẹ̀ gbàrà bá dé kó pé ọ̀sọ̀rọ̀ mi yóò yẹ lọ fẹ́. èmi fẹ́ bí ó yẹ o èmi fẹ́ bí ó yẹ o èmi fẹ́ bí ó yẹ o. Bakare ìràgórí ìrókò lójú ọdẹ ìbàjá. ó san. àyànmọ́ ọ̀fẹ́ àṣàyàn ni a kì í dédé yan ìfẹ́ lọ́dọ̀ mọ́rímọ́rí ṣé ọpẹ́ ni kí n wá dú lọ́dọ̀ mọ́rímọ́rí tó mọ́rí mi síre òdòdó ẹ̀yẹ mi mo wá fi ń dá ẹ lójú wípé títí láéláé ni mo máa yọ̀ nínú ìfẹ́ rẹ. ọkọ mi olówó orí mi ibà mi torí wo sì di ibà mi mi yẹ fún dá ojú fọ títí láéláé kéjì bẹ̀rọ̀ kóòrùn bẹ̀ràn èmi ọmọ làbákẹ́ aya rere gẹ́gẹ́ bí àwọn Yorùbá tí fọ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ òun àkàṣí ẹ̀. ṣé o wá fi ń dá mi lójú pé gbogbo nǹkan tó ń sọ yìí kò ń ṣe kó ń tán mi. ẹ̀tàn kúrò dí mi ta tàn ẹ́ dàbọ̀tàn kí mi dẹ̀ wá inú ọkùnrin yìí má sínú ẹ̀yọ́ Ọlọ́run má ti fún mi. ṣé wo rí tẹ̀tàn ẹ̀ kó bá fẹ́ fọdí mi búra ẹ̀ máa kú búra ẹ̀ ṣé dí mi búra ẹ̀. rárá má búra mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi nítorí èmi náà nífẹ̀ẹ́. mo tẹ̀ fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ kí ló dé tí èdè tí wọ́n ń sọ tó yàtọ̀ sí ti bàámi rẹ àti tìyá rẹ. ọ̀rọ̀ máa pọ̀ nínú ìwé kọ́bọ̀ bẹ́ẹ̀ ni ń yóò ṣẹlẹ̀ ní fi iyèmí àti bàmí arúgbó ara wọn mú bí mi ó ní àbúrò bàmí ọ̀kan yé ń ọ̀wọ̀ wẹ́ẹ́ máa bọ́ pé ọ̀wọ̀ ìlú Oǹdó àbúrò bàmí náà ojú ọmọ pàun gan-an. àwọn òbí mọ́ tí wọn. èbí ọmọ kí èmi àti bàmúyá bí mi gbé mi ń fi dùkà tọ́jú mi dúrí mi ká wò gẹ́gẹ́ bí ọmọ yẹ. ó ṣẹ̀ṣẹ̀ yé mi ní àwọn lọ́wọ́ tọ̀wọ̀ dàgbà lọ́wọ́. òun tọ́ mi kó o yá ṣe tán yóò fẹ́ gbẹ̀nsúlẹ̀ ọba òun ò yá dá mi rẹ̀ ń yè mí àti bàmí. wọ́n padà kúrò nílùú yìí. ó rè lọ bá ó yá dá mi rẹ̀ ń yè mí àti bàmí òun dí mi dẹ̀ ní ọ́ kalẹ̀ síbẹ̀ yìí kẹ́ má bàjẹ́ bẹ́ẹ̀ ọwọ́ ń bá kalẹ̀ sí ní ìbàkẹ́ pàdé rẹ̀. rẹ̀ mi ta pàdé rẹ̀ kí n má bá wá síbẹ̀. ó tiẹ̀ dáa ó dáa bó ṣe wá síbẹ̀ tí mi bá wá pàdé rẹ̀ táwa ni mo wá fẹ́ fi ṣaya. ṣàkàtàn ara ẹ ká bá ara ẹ àmọ́ ṣá kábẹ́ni níyì oúnjẹ kò di ṣẹlẹ̀ ìdàrí ní sùúrù kéde ṣe bẹ́ẹ̀ yín gan ní sùúrù kò ṣẹlẹ̀. mo fẹ́ wúgi yìí tí gbòǹgbò àbí kí n pọ́n ni. ní sùúrù. àbílẹ̀. kẹ́mọ̀ kọ́ akọ́jí ní sùúrù kẹ́mọ̀ kọ́ àdúgbò ìbàbà mi kí yẹ lọ́rùn kí máa ké sí kẹ́ni máa ké sí Yẹmí o Yẹmí o. Baálé mi ẹ kàtàrọ. mo ṣe ń jàre. ẹ pẹ̀lẹ́ ń gbọ́ yín mọ̀ tí ń gbọ́ yín. ó wà níbi tẹ́ ẹ lọ. orí gbogbo àwọn alágbàṣe náà wọ́n ń yọwọ́ bí ọkọ̀ tí ọ̀dà ni o kò sí bá a ti fà á tó ó lóun ò lè ṣe kọjá bí ọ̀pẹ o pé n bá fẹ́ káwọn ṣe wá bí ọ̀nà ẹkù ọláfowókun. àbí àfowókun náà ni.
Sẹ́mi wá lówó kan. Yẹmi! Dákun mọ̀ ọ̀rọ̀ rẹ̀. Kí ni sí akọ̀jí? Kí ni sàkọ̀jí? Akọ̀jí Yẹmi. Àkànbí Yẹmi mẹ́ta àkànjí ti ṣe Yẹmi. Yẹmi o, Yẹmi ìbẹ̀rẹ̀ mi ti bọ́ wẹ̀wọ̀n mú èwe Yẹmi ẹgbà mi. Wo bí níbo lẹ wà? Níbo lẹ jọ wà? Bẹ́ẹ̀gì wọn kálẹ̀ sí. Ọ̀sẹ̀ ìṣọ́mẹ̀. Ẹ̀yin náà ẹ máa fẹ́ sọ̀rọ̀ fẹ́, ẹ máa múra yín lọ kọ̀rọ̀, ẹ máa lọ mu sí kọ̀rọ̀, ẹ máa sọ̀rọ̀ lé. Ó ṣẹ̀ṣẹ̀ máa fi tí ń ṣe ni. Ẹ máa tara yín lọ kọ̀rọ̀ tó lẹ fẹ́ bára yín sọ̀rọ̀. Kí ni ìwà lọ mú má bẹ̀ ní sí? Sẹ́ni ẹ má sọ̀rọ̀ nílé bí ni. Àràárọ̀ o, òkúlù tú bọ́nú omi, àràárọ̀ o, kò sí ní tá à ń bò mọ́. Ọ̀gbọ́ọ̀rọ̀ ọmọ yìí gbogbo ìlú ló ti tàn ká. Wò mí wò kò ní tán lára wèrè kọ́mọ kù bíi páyà. Tó ẹlẹ́nu sún yín bíi ìdí òkòtó èwo ni ṣíṣe báyìí. Kí n ṣíṣe. Ẹ mọ̀ ni mo ti gbọ́rọ̀ mọ́ yín lẹ́nu. Ọmọ Làbákẹ́, Àríkẹ́, ọkọ mi. Dákun, àwa náà la bí ọ. A sì lè rí gbóká ní okoríbọ̀. Bá a bá fẹnu wa ìgóbì fún ọdẹ mọ́ jẹ́ o. Ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ tá a fi ń bá ọ sọ yìí, dákun gba ọkọ mi. Ìwọ náà wò fúnra rẹ báyìí ló tún rélé fúnra rẹ. Àbí pò tún dánwò lójú rẹ kọ́nù ṣẹ́ni tó wà fẹ́nu. Jọkọ mi. Àbáyọ̀. Jọkọ mi. Mẹ́nu kúrò lọ́rọ̀ ọmọkùnrin yìí. Ó wá di pé ibo ló ti gbọ́ ọ̀rọ̀ alágbọ̀nà níran bàbá mi àbí níran rẹ rí. Níran mi rí. Àríkẹ́. Dákun ọkọ mi. Èrè ní mògún ará alágbẹ̀dẹ ọmọ awórin tó ń rin rọ ṣùṣù lọ́nà tìrè ṣàánú wa dákun ìdílé ìyá rẹ̀ àbí ìdílé mi bàbá rẹ̀ orírú ẹ̀ rí. Ọlọ́run ò jẹ́. Kò sí. Tí ò sì ní sí láéláé. Ọmọ gbọ́rọ̀ sí ọ lẹ́nu. Àmín. Gbọ́rọ̀ sí alẹ́ nu. Dákun ọkọ mi. Dákun. Ó ti padà. Yí padà. Ó ti padà. Tí wọn náà rí fúnra rẹ. Lógun lọ́yọ̀, ọ̀sẹ̀ mi ò. Èmi ẹ̀ sì fi hànú ọ̀sẹ̀ mi ò. Èmi ló ṣẹlẹ̀. Nígbà tá a gbọ́mọ wá sọ́dọ̀ rẹ̀, ó sì wò ó. Ọ̀tọ́jú ẹ̀, kí ló ń sọ pé kí n mú wá tì fún ọ? Mo ra adìẹ wá o. Tó a fi ra adìẹ rà lórí tó fi rà lórí. Ṣé torí jíjẹ ni mo fi ra adìẹ wá ni? Ebi kò torí akára ọmọ lè yá ni. Nísìn, ara ọmọ ìyá ohun tí a wá ń pè ń sọmọ iná tún sẹ́yìn. Kí ló fa ilé ìbáyìí? Ṣé ẹ kó jẹ́ mi ló ṣe bẹ́ẹ̀ fún? Ẹ ní sùúrù. Tá a bá ń tá a máa ń tọ̀ ni o. Èyí tá a bá ta tá a bá tọ̀ ní dẹnu nídìí. Ẹ dákun. Lóòótọ́ ni gbogbo ohun tí mo ní ẹ mú wá lẹ mú wá. Ìgbà wo mo wá sọ fún yín pé gbogbo ohun tẹ́ ẹ mú wá yìí tá a bá ti ṣe ara mọ̀ yìí yóò yá kò sì ní sọ́wọ́ mọ́. Ní tẹ́ ẹ mú àgẹ́sẹ̀ mi mo jẹ́ ni. Mo béèrè ni yóò mọ̀ sọ́wọ́. Ìkànnì ọ́. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tó ń wí fún wa ni wípé gbogbo ohun tá à ń kó wáyà yìí gbogbo ẹ̀ ló ti dọ̀pẹ́ńpẹ́. Ẹ dákun. Tẹ́ ẹ bá mẹ́kọ̀ọ́ ilé ikú wá. Tẹ́ ẹ mẹ́jẹ̀lẹ́ ìjà wá. Tí mo wá sọ fún yín pé ńjọ́ ká jẹku ilé ikú ńjọ́ ká jẹjẹ lẹ́ja àtẹkù àtẹjẹ dákun sẹ́mi mò ń jẹ ni. Lógun lọ́yọ̀ sọ wá jẹ́ kó jẹ́ tọ̀dọ̀ tèmi ló fi ṣe kó yẹ ọmọ bí mo ti ń rówó kó yóò ṣe mí báwọn o ti ṣe lọ pẹpẹ jàmà lọlé o ti ṣe lọ gbàmà lọ bí o ti fi jẹ kó lẹkùn. Ẹ ní sùúrù ẹ wo èmi ẹ ṣaláwó ẹ jẹ́ kí n sọ fún yín kò lè tán lára ọmọba kọ́mọkù dànsákì bẹ́ẹ̀ sì ni ò ní tán lára wèrè kọ́mọkù gbó lẹ́kọ̀ọ̀kan yóò mọ̀ sọ́wọ́ èmi ò sọ pé ààrẹ ti yá o ṣùgbọ́n báyìí ààrẹ ti yá yóò mọ̀ sọ́wọ́ lẹ́kọ̀ọ̀kan ìgbà tára rẹ̀ ọba yá gan kì í ṣe pé bóyá ṣẹ̀ṣẹ̀ máa lo oògùn kan fún àbí àásìkìní kan fún alára rẹ̀ ara rẹ̀ báyìí yóò yá tẹ̀yìn gẹ́gẹ́ sì mọ̀ fúnra yín
tí n bá sọ fún yín pé náà ń jó lórí omi ẹni kí n lọ rèé kérú ẹ̀ wá èmi lógun ló sà mo torí ogun mo dògùn nù ìgbà tó gun dé mo mógun látara ogun èmi gangan lògùn ọ̀gá onínàánú kọ́ mọ́ mú nǹkan ànàmú tọ̀gà iye chai ẹ sùn dúró ni ẹ ń dúró ìtòsí kókó nígbà wo ni ká wá mú tó bá ti di níwòyí ọ̀la kẹwàá mú ó láwọn àgbo kan àtàwọn nǹkan kan tí ń pèsè fún tí ó mú lálẹ́ ìmọ́júmọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀tán jẹ́ máa lọ. sáwọn máa lọ ni. mo kògùn bájú o mo fòkun bájú mo bọ́ sàwẹ́sẹ̀ ẹni ọlọ́run bá wẹ̀ ní mọ́ wòrò mo fòkun bọ́ọ̀lù. Bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ làbákẹ́ ọ̀rẹ́ wa. kí ṣe ọ̀rẹ́ yín kó sọkọ náà wọ́n yẹn kó bọ́kọ náà wọ́n yẹn gbáka ẹ̀gbọ́n kọ ẹsẹ̀ òṣì wá síbẹ̀ yẹn kí ọ̀rẹ́ wa ṣé ọ̀rẹ́ yẹn. ìjà ni. ìjà rẹ o. tiẹ̀ náà mò ń ṣe. èmi. Làbákẹ́ tiẹ̀ mò ń ṣe. èmi ọmọ Làbákẹ́. ẹ̀wọ̀n yá bá mi ṣeré. bó ṣe rí kí wọ́n máa rí ọlẹ́gbẹ̀ẹ́ Àkànjì tiẹ̀ mò ń ṣe. orí mi kọ èṣì tèmi wọ̀nyẹn yẹn ṣe para yẹn bẹ́ẹ̀ ní ẹ̀wọ̀n ti dúró ìwọ̀n yẹn ṣe èṣì tèmi wọ̀nyẹn yẹn ṣe. ọ̀rẹ́ wa. ọ̀rẹ́ àbòsí ọ̀rẹ́ ọ̀tá ọ̀rẹ́ ojú yẹn bá mi ṣe ọ̀rẹ́ fi ẹ̀jẹ̀ sínú báyìí tútọ́ funfun sóde yẹn bá mi ṣe. Làbákẹ́ kò rí báun ilé rọ́nà lẹ̀ kí n tì ọ́ sí igbó ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀. já sọ fún un. níwà ẹni sùúrù wọ́n ẹ̀ ti lọ́kọ rárá ọ̀rẹ́ mi ọ̀rẹ́ wa wọ́n ẹ̀ ti lọ́kọ ó sàn bẹ́ẹ̀ iná mi ó dọ̀ fi ẹ̀yẹ́ sínú kan dáàbò kó o yà á dé yẹn má ti yà fẹ́ bí òye bóyá tó wọ fẹ́ bí òye àbí lóun fẹ́ bí òye ọlọ́run di ìyá ṣe ọ́ dì pé méjì bí òye àtẹrú ẹ̀ wọ́n yà fẹ́ rú ẹ̀ lóun fẹ́ bí òye kátẹ́mi ti mi dáadáa kẹyìn. kò ní gbọ́ jí a lọ eléyìí ò ní gbọ́ kò ní gbọ́ mo ti sọ fún ọ ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n tí ò mẹ́ni ń ṣe tòun ní tiẹ̀ jí a lọ. ẹ mọ́ bínú o ọlọ́run ó ṣe tiwa. ẹ lọ bóyá ẹ kó ṣe orí burúkú ẹ lọ kó fún ìkíní oṣù síwájú òkèjì oṣù sẹ́yìn ọ̀wọ́n ẹlẹ́sìn ọ̀rẹ́ bí ọ̀tá bí ọ̀rẹ́ olórí burúkú dìmí lẹ́rẹ́ ẹsẹ̀ yẹn bẹ́ igi mi fún agbó ẹsẹ̀ yẹn nu òsínwín méjì ọlọ́run mi ìtẹ̀ máa mo ti yàn ọ̀rẹ́ òṣì ọ̀rẹ́ òfò ọ̀rẹ́ ọ̀fẹ́ ní fẹ́rẹ̀ kọ́bọ̀ bẹ́ẹ̀ náà ti wù kó rí dìmí lẹ́rẹ́ ẹsẹ̀ yẹn bẹ́ ẹ̀yán tẹ́ ẹlẹ́sìn méjì olùyà Yẹmí. lọ́ọ̀yà kí ló ṣẹlẹ̀ ó ti pé ọdún 5 báyìí tọmọ mi ti ṣaláìsí ó yẹ kí ẹ ti ka wíìlì ká ti mọ ibi tá à ń lọ ẹ dẹ̀ refuse láti ṣe gbogbo wọ̀nyẹn kí ló dé kí ló ń dá wa dúró ẹ jẹ́ ká mọ ohun tó ń dá wa dúró. mọ́mì gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ wípé tí a bá rí corpse Mr. Ayọ̀délé a lè pín ogún wọn tá a bá rí òkú wọn a lè fọwọ́ kọ ogún wọn. torí kíni. ẹ dákun mo fẹ́ sọ nǹkan ẹ dákun ká ní pé India lẹ́gbọ́n mi kú sí náà ti dáná sun òkú wọn ńkọ́. a máa wádìí ẹ̀ náà ni. Lawyer, it's been over 5 years tí ọkọ mi ti kú. Are you trying to tell me that tí ẹ bá rí corpse ẹ ní kábíyò? Bẹ́ẹ̀ni. I mean, kí lèmi àtàwọn ọmọ mi fẹ́ máa jẹ? jọ ṣé wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ àbí mo ní kó gbẹ́nu sọ̀rọ̀ àbó rò pé torí ti ẹni gbogbo yìí tí mò ń ṣe èmi ò ti torí ẹ ti ẹ ṣe nǹkan kan rárá o. Èmi ni ìyàwó Ayọ̀délé mọ́ mi. bó bá jẹ́ ìyàwó ẹ̀ ńkọ́. Ìyá àwọn ọmọ ẹ̀. ìgbà tó bọ́ ọmọ ńkọ́. ẹ jọ mọ ganu sọ̀rọ̀ tí ń bẹlẹ èmi mọ lẹ́gbọ́n mi èmi àtẹ̀gbọ́n mi ti jọ wà gbogbo àtà ń ta kẹ̀kẹ́ tá a máa wọ bẹ́ẹ̀lì 5-1 ìyá mi ni mo rà fún wa ìgbà táwọn wọ súùtù èmi àtẹ̀gbọ́n mi kọ́dúrọ̀ ogun pa Ìbàdàn ni ìyá mi ti mo rà fún wa lásọ ọdún nígbà táwọn lọ jẹran ọdún káàkiri táwọn gbọdún jáde táwọn wọ jẹjẹ tí ń gbà wọn kọ níbo ni wọ́n wà tányán èmi mọ lẹ́gbọ́n mi ìyá mi sì lọ lọmọ wọn. Are you mad? Kí tó máa ṣe bí wèrè náà? Má sọ bẹ́ẹ̀ mọ́. Irú ẹ̀ gbọ́dọ̀ tún jáde sí ọmọ mi látẹnu ẹ mọ́. Mo lọ ti rí wèrè. Mo rò pé wèrè kún lé yín. Ọ̀pọ̀ lé yín àbí. Investigation is still ongoing. And ó dìgbà tí a bá rí corpse Mr. Ayọ̀délé gẹ́gẹ́ bí mo ṣe sọ.
kí a tó lè fọwọ́ kọ ogun wọn rárá. lọ́yà ẹ má yẹ kí n sunkún jù ẹ pín tẹ́fẹ́ pín fún mi bàbá kọ́ lẹ́mi ká ní pé kọ́ọ̀pù lẹ́lẹ̀ ń wá ẹ wọnú kíṣìnì ẹ sá kọ́ọ̀pù tẹ́mi yan fẹ́ bọ́ ṣebí kọ́ọ̀pù lẹ́lẹ̀ ń wá tẹ́ fi pé ogún ẹ wọnú kíṣìnì lọ. Excuse me, lawyer. 10 years, 15 years to come. Tí ẹ bá rí cups ọkọ mi, ẹ tún ní kànú. Bẹ́ẹ̀ni, àtọ. Okay, I better take my leave. Okay, leave. Gbogbo ohun tá a bá ń sọ kọ́ ló máa dá sí o. Irú àrífín jàtijàti wo nìyẹn? Ẹ̀yin gbọ́dọ̀ máa wà ní orúkọ ẹ̀ ni. Àní lówó fún mi yá mi. Má lo ìwọ fún mọ́. Jẹ́ kó o fẹ́ kẹ́rù ẹ̀ kó nu lé nìyẹn. Màámi, mo ń jẹ́ ọ. Bàbá mi, ṣebí ṣe lẹ sọ fún mi pé kinní burúkú yóò lè ṣe mí mọ́. Àwa náà kọ́. Kò sẹ́ni ọmọ di òjò bí ò ṣe Ṣàngó. Kò sẹ́ni ọmọ di màlámàlà bí ò ṣe láwo. Gbogbo wa náà kàn gbìyànjú ní òṣòkè ti ṣe wá bí ó ti ṣe wá. Ó ti ọ̀nù torí ẹ̀ náà làṣàfi wá dọ̀ lógun lọ́yọ̀ọ́. Àbí ó ti ṣe gbogbo ètò báyìí ká mọ̀ relé ló kù. Kò tún ṣe ọmọ báyìí ọ̀rọ̀ tí ó ti yanjú kò sí nǹkan kan ò ṣe ọmọ. Ọ̀rọ̀ kọ́kọ́ yanjú o àbí kò ń ṣe ìṣojú làbákẹ́ ní kíní tó fi mí ṣẹ̀sìn. Ó ṣe nǹkan kan. Ó ṣe mẹ́wàá mo ò lọlé o mo ò lọlé. Màámi ṣe rí nǹkan tó ṣe mí wájú làbákẹ́ yìí bó bá fi lè sọ pé òun ò fẹ́ mi mọ́ mo lè para mi lórí ẹ̀. Pé gbogbo ẹnu ẹ sọ̀hún kí ni sí ọ dáadáa òṣùwò ló ń wí bó bá kú sọ̀rọ̀ pọ̀ bọ́ lọ́hùn lé ni wọ́n kọ́ fún òun parẹ́ kí ni sí ọ ó para rẹ bó bá sọ́ra rẹ. Ẹ tiẹ̀ ní sùúrù Àkànjí ó rí pé aláìmoore nìwọ yìí pẹ̀lú gbogbo ògbìyànjú táwọn òbí rẹ̀ gbà lórí iṣẹ́ kó lè gbádùn ṣé ìṣòro lọ́kùnrin ló fi dúpẹ́ ni àwọn tó yẹ kọ́ ọmọ lọ́wọ́ kọ́ ọmọ dúpẹ́ lọ́wọ́ wọn lọ́wọ́ lanu gbàgà lóníwọ̀ para rẹ̀ torí obìnrin kan jẹ́ kí n sọ fún ọ ọkùnrin kọkùnrin tó bá torí obìnrin tó bá para rẹ̀ ìgbà obìnrin báyìí yóò kọjú orí rẹ̀ kọjá fara rẹ̀ balẹ̀ o kọ́ fọkàn rẹ̀ balẹ̀ ṣé wọn má gbìyànjú tèmi ti gbà àtẹ́lẹwọ́ kò ní wurun wẹ́rẹ́ ọwọ́ orin ní mábẹ́rẹ́wọ náà wo omi ní mú kéde gbé wọdò fara rẹ̀ balẹ̀ o ó ti gbádùn bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. èmi ló fẹ́ sọ tèmi dẹ̀bi èmi ló fẹ́ dá lójú àbí ńgbà tí nǹkan bá ṣe ọ lójú obìnrin tó bá nífẹ̀ẹ́ rẹ̀ yóò fi ọ ó bá lè lóhùn ọ̀fẹ́ ọmọ obìnrin pọ̀ ọwọ́ àlọ́ para rẹ̀ ọmọ para rẹ̀ tó ní ọmọ yẹjọ́ tèmi ti jó nídìí èṣù ní àyè kò ń ṣe torí tiẹ̀ ni. Àkànjí. láì lùlù fún mi mò ń jó nídìí èṣù. Àkànjí o wojú mi wò sọ pé pọ̀ ọ́. ọ̀nà wí pé pọ̀ ọ́ àbí bò ni. má parẹ́ sọ pé pọ̀ ọ́. má para rẹ̀ mọ̀ ọ́ sí ni má parẹ́ má parẹ́ tó ti gbọ́ ẹ̀yìn lógun lọ́yọ̀ sí báà lè máa lọ. bẹ́ẹ̀ ni ẹ lè máa lọ. ó fọkàn rẹ̀ balẹ̀. má lọlé. dídí ọ̀yà gbogbo kìíní náà ni ó yanjú agbára Elédùà. ó para mi sí nǹkan kékeré lọ́wọ́ mi. ọmọdé ò mọ̀ ẹ̀kún ó pè lẹ́fọ̀ọ́. wà á kó dúró wà á tún kó mọ lọ inú ènìyàn ò dé jọrùn lọ. Yeah, that's it. That's the start. Yeah, move. Kí ló ṣe? Mo mọ̀ dáadáa, mo ń díbọn ni, ẹgbẹ́ jáde.
àkútú kú ẹ lọ́rùn pọ́ìsì tó mú yẹn ó dá mi lójú òlè rúlà kò ṣe kẹ́ bọ́ mi nífẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àmọ́ torí pé wọ́n wà lọ́wọ́ ẹ òun lẹ́ kí n máa gbé súnmọ́ ẹ mo dàbí pé wà gọ́líbù bọ̀wọ́n sì fẹ́ máa ṣòpò já ẹ̀ ò tẹ́ máa ṣọ́ àbí wàá lọ máa náwó ẹ lọ́rùn ṣùgbọ́n olóṣì yàrá ìyá ẹ let's go. Ẹ sọ fún wọn o, ẹ bá wọn sọ o, kí wọ́n yé hùwà ìbàjẹ́ mọ́ o, kí wọ́n yé hùwà tí ò dá o. Hey Don. Hi, yo. I just go back and I secure the bag. Oh yeah? Olùkú orí ọ̀rẹ́ rù sọ́lẹ̀ máa bá mi sọ tó bá mi sọ. Màá gbà ẹ́ right. Mò ń bọ́kọ mi sọ̀rọ̀. Oríṣi lo blow látọjọ́ ẹ̀ tó ti ń kọrin. Tó bá jẹ́ 30 bè ló san, short time ni máa bẹ́ẹ̀ ṣe o. Ẹ ní dààmú ẹ dákun, ẹ ní rí wàhálà. Ẹ fi ọjọ́ àárọ̀ yín ṣèrànù tán ẹ wá ń tọrọ owó kiri lálẹ́. Bẹ́ẹ̀ni àwọn ọmọ tí mo ní ìlú òyìnbó náà wà. Bàṣúkà ni gbàgbàwo, eré ọmọdé ni báńkà o. Dúdú ẹ̀ ńlá tajù ara ń kàkàrà o. Tára bá ń kàkàrà sí kan mi. Ẹ tó bá bọ̀ sá yóò jẹ nǹkan kan ní kí ló má bàa rún. Igbó ti ṣẹ̀rà sínú Ghana kan kan. Náà ń sìn o ti wá ń dá pọ́pọ̀ kó tó gbọ́ ya kí ló máa ṣẹlẹ̀ máa ń sìn. Bàbá ní orúkọ Jésù. Àmín Ọlọ́run. Ní orúkọ Jésù, àpáta pààrà ẹ̀ ní ìsàlẹ̀. Èmi ló mọ̀. Sọ́dẹ̀ mú kí oúnjẹ yìí kí ó gbòdì lára Olúwa ẹ dáríjì wá o. Ta ló mẹ́ràn mi nà ó? Ta ló mẹ́ràn? Ẹ̀ràn mi aláwọ̀ tó lọ́rùn tó tóbi. Gbogbo ẹ̀ lọ́dà. Ó gbọ́. Ṣé rí gbogbo ọkọ̀ tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan? Ẹ rí bí ọrọ̀ àtijọ́. Bí ẹ̀dá bá ti wà nínú Kristi, kíyèsí ọrọ̀ àtijọ́ ti kọjá lọ. Aláṣẹ ìpínlẹ̀ ọ̀nà owó ó tún fún mi ní aládùúrà. Ògbó olómi oní fún ẹntì mọ́tò wọlé tó ní mọ́tò ó tiẹ̀ jáde wọlé. Látijọ́ ti tiri ọya inú máa ń bí mi tí bá rí ẹni. Kí ló ṣe fún yìí? Yẹ́ ẹ dé Panama òun wà ń kára nulẹ̀ olówó. Mi ọyọ́ owó bí mi ti kiri. Ó yá wèrè sá. Báwo ló fi gbé gbó wọlé? Ọmọ onílé ni mi ló jẹ́ kí n gbé gbó wọlé. Aṣọ́lọ́ṣọ́ mi Sarah ẹ̀gbọ́n mi. Sarah. Ó wá fún deliverance brother in Christ. Kí ló ṣẹlẹ̀? Orí ẹ̀ dà. Sílẹ̀ sí ní ẹ̀gbá bá mi ṣẹlẹ̀ já wọlé bí màálù. Tí mo ti rẹ̀ tí mo wá bàbá ẹ̀ máa yá bí wọlé bí màlúù orí ẹ̀ dà. Mo máa ń gbé nǹkan láti ibì kan sí ibì kan ni. Mo máa ń gba nǹkan láti ibì kan sí ibì kan ni. Ó yá mo wà pẹ̀lú. Ó yá eye to eye. Ojú sójú. Ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Ètè fètè. Ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. Mímí fún mímí. Imú Ẹ̀jẹ̀ fún fún ẹ̀yìn. ẹsẹ̀ fẹ́sẹ̀. Ẹ má gbẹ̀sẹ̀ ni. Má gbẹ̀sẹ̀ lọ́wọ́. Ẹ má gbẹ̀sẹ̀